èèyàn kan sọ́nsálẹ̀ ó ní the Arab sacrifice is not ẹbọ but the Yorùbá sacrifice is ẹbọ nǹkan tó. ms ṣe nǹkan tìjú ms nǹkan tó ṣe wọ́n ni pé ẹbọ kì í ṣe nǹkan tìjú àmọ́ torí pé lójú ara wọn ti fi bú èébú sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni àṣírí wọn wá tú wọn wà mọ́ tó máa yí sí aláǹgbá ẹbọ àwa ti ka tẹfsiri Kùránì aláǹgbá ẹbọ ọ̀kan kò tó bá ṣí Kùránì ibi tó ti ká ẹlẹ́bọ̀dẹ̀ la wa aláǹgbá ẹbọ ó dẹ̀ tún mẹ́jẹ̀ so àṣírí ti tú náà. aláwọ̀ jẹ́ bọ̀ òun náà mo fẹ́ wá síta fún yín yìí. irọ́ nǹkan tá a ní ṣe é ṣe fún àfà ilé ìdáníkẹ́ bá wa kà mo fẹ́ wá síta fún yín. irọ́ ilé ìdáníkẹ́ bá wa kà súnà ní sáì. ẹ lè mọ kéwú táwọn tó ní nà. àtúnṣe orí ẹ̀tàn máìkì báyìí tẹ́ bá ti disconnect kìíní yẹn. yà ẹ kálẹ́. ó ti wà ókè báyìí. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀ àfà. ẹ dárúkọ yín orúkọ yín àfà kílẹ̀ ń jẹ́. Kamaldeen ni mí. kí ni ìtumọ̀ orúkọ wọn jẹ́ kán mọ̀. bí ìtumọ̀ orúkọ mi. òkè ẹni tó pé lẹ́sìn. ẹ pera yín sẹ ẹyin tẹ jáfa ẹ mọ tó morúkọ yín. ẹ sì fi ẹni tó pé lẹ́sìn ìbára mi ṣe ní morúkọ mi. ẹ sì fi ẹ̀ka sì fi àárẹ̀. náà nígbà tẹ́ni tó gbé yín wá sọ pé ká túmọ̀ orúkọ yín fún yín ni máa ní ẹ̀yin àfa ẹ̀ bọ̀lọ̀ mọ ìtumọ̀ orúkọ yín náà. ní wọ́n fẹ́ mọ̀ túmọ̀ ẹni mo ìtumọ̀ ẹ̀ fún wọn. tó bọ́n yìí sọ pé àwọn pé lẹ́sìn ìsìn la máa mọ̀ bóyá wọ́n pé lẹ́sìn. mo ní ẹrú ọba ẹni tó pé lẹ́sìn. ẹrú ọba tó pé lẹ́sìn náà. ms ẹ jí ká bẹ̀rẹ̀ báyìí kí ni reason why tí gbogbo wa bọ̀lọ̀ fi ṣe Islam nílẹ̀ Yorùbá ṣe lè ṣàlàyé fún wa. nítorí pé òun kan ni ẹ̀sìn tọ́lọ́run bá yọ́nú sí. Ọlọ́run ní ìnàdínà ìdàlá Islam wà mọ́ yẹpútọ́ gẹ́gẹ́ rẹ̀ dínà. síbí ẹni sùúrù síbí èdè Arabic lẹ́fi sọ pé Allah ló yọ́nú sí Islam. Ọlọ́run ní ẹ̀sìn kan ṣoṣo tó ń bẹ lọ́dọ̀ òun Ọlọ́run òun ní ẹ̀sìn Islam. níbo lẹ ti kà no Akànbí. níbo lẹ ti ẹni sùúrù ẹ̀mẹ́ níbo lẹ ti kà. inú Kùránì. ṣe lè sọ ìwé mi fún wa tí yóò wá láti Saudi tàbí lè mọ̀ pé Allah ló ní ẹ̀sìn Islam lóòótọ́. Al-Quran nìkan ló wá àti sunna anabi Muhammad sallallahu alaihi wasallam. so èdè wo ló fi kọ Quran. ní tó bá ti yàtọ̀ sí yẹn. èdè wo ló fi kọ Quran. èdè Arabu nínà ṣebí èdè tọ́lọ́run tàbí tọ́lọ́run fi níbo ni Quran ti wá. ilẹ̀ Saudi. tẹ bá mú ọkọ dání báyìí síbo lẹ máa roko sí. tí n bá mú ọkọ dání ibo ni máa roko sí máa roko síbi tó máa fẹ́ roko máa roko síbi tó yẹ kí n roko sí ni. ibo ẹ bá mú ọkọ dání tẹ fẹ́ roko báyìí ọkọ yẹn tẹ bá fà ibo lẹ máa fà á sí. máa fà á mọ́ra mi ni. ok ló dífá fún pé Saudi àwọn náà gbé Quran wa àwọn náà gbádìísì wa gbogbo tẹ bá máa kà nínú ẹ wọn máa fi support wọn ni so ká tó lè nígbàgbọ́ pé gbogbo wa la lẹ́tọ̀ọ́ àti ṣe Islam abọ́lọ̀ ríwèé kan tó wá láti China àbí India àbí láti Benin Republic or France tó máa sọ fún wa pé lóòótọ́ o gbogbo wa máa ṣe abọ́lọ̀ ṣe Islam torí pé kò ń ṣe ìran lárúbáwá nìkan ló wà ní ayé ìran pọ̀ gan ẹgbẹ́ yẹn kọ́ là ń lọ mo kàn fi yẹn mo fi ta yín ní olóbó ní kẹ́kí lè mọ́ bí tẹ́ wà so ms àbí olówó ẹ̀kọ́ ẹ̀ continue pẹ̀lú wọn. ẹ̀ẹ́dọ́dọ́ ibẹ̀ yẹn má bínú ṣẹ́gẹ́ yìí tẹ́ sọ yẹn tẹ́ bá wá Quran tó ní tọ́kọ ní China you can get it tẹ́ bá wá Quran tọ́kọ ní Yorùbá. àfà Kamaldeen nǹkan tí wọ́n ń try láti sọ this is in fact common sense ni and it's very easy they understand àwọn Arab àwọn ni wọ́n ní èdè Arabic àwọn Arab yìí àwọn ló ní Quran Muhammadu ọmọ Lárúbáwá ni Allah ẹ ṣáà ṣe sùúrù fún mi problem tí ẹ̀yin people yìí ní ni wípé ẹ ti rò wípé Allah Ọlọ́run ni lóòótọ́ that is number one problem ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù sà ẹ jẹ́ kí n délé mo máa jẹ́ kí n sọ̀rọ̀ ṣe gbọ́. lọ́tọ̀ ní irọ́ nìyẹn kó jẹ́ yẹn náà ni wọ́n máa wá fún. Allah yẹn náà lájọ máa ẹ̀yìn àti pé wọ́n wá wọ́n ní gbogbo nǹkan tá a máa sọ pé irọ́ ni ẹ jẹ́ kó sọ àwọn nǹkan yẹn. ok ẹ gbọ́ kí ni àwọn nǹkan tá a sọ jẹ́ sọ pé irọ́ ni wọ́n ní ká lọ bá yẹn ká. ibẹ̀ ló ti ń lọ pé wọ́n ní Allah ò kì í ṣe Ọlọ́run ṣe rí Allah nísìnyí Allah in English language they used to call it God ó ti yé yín it has different meaning that Allah is an Arabic language an Arabic word ó ti yé yín bọ̀tá Yorùbá bá máa pè a máa ní Ọlọ́run that is ọba tó dẹ̀dá tó dá. alright ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ṣe sùúrù ǹjẹ́ mọ̀ pé the word God is a title. ǹjẹ́ mọ̀ pé the word God pé tó bá sọ pé God ǹjẹ́ mọ̀ pé is a title because ṣé ẹ bá sọ fún mi sí pé my God will judge you mo lè bí pé which of the gods tell me which of the gods so nísìnyí báyìí tó bá sọ pé Allah is Arabic word for God which of the God. Ọba tó dá the Lord of the universe. Alright, tó bá jẹ́ pé Allah ló dá ayé tó jẹ́ pé Lord of the universe. Ibi tá Àkànbí ti wọlé lẹ́ẹ̀kan lèmi náà ti wọlé fún yín. Àkànbí sọ wípé apart from the Quran,
apart from Islamic tradition torí wípé kí Islam tó bẹ̀rẹ̀ àwọn òwe ti wà kí Islam tó bẹ̀rẹ̀ ẹjẹ́ ìdílé o kí Islam tó bẹ̀rẹ̀ àwọn ìran Júù ti wà wọ́n síwájú Islam bẹ̀rẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ Christianity ti wà so tá bá ń sọ̀rọ̀ wípé the three Abrahamic religions Judaism, Christianity, then Islam 600 years after Christianity, after the gospel bí a sọ pé Jésù wá òun ni wọ́n tó bí Muhammadu so àwọn kan ti wà kí Islam tó bẹ̀rẹ̀ nínú àwọn òwe tó ti wà yẹn ibo ni wọ́n kọ sí ń bẹ̀ wípé Allah òun ni Ọlọ́run ló dáyé apart from the Quran. Tẹ́ bá rí Quran níjó yé wa pé lóòótọ́ pé gbogbo àwọn ànábì kan ti wá tó ti yẹn nípa àwọn ànábì kan ti wá so á dẹ̀ rán wọn ní èdè ilẹ̀ ibi tá rán wọn ibi tá ti gbé wọn dìde ó ti yẹn sìn for example sìn fún bá jẹ́ Yorùbá tọ́lọ́run bá rán mi èdè ìlú mi Ọlọ́run rán mi pé òkè Yorùbá ni mò ń sọ ó ti yẹn so gbogbo ẹ̀ ló ní tẹ́ bá rí for example sìn irú Christian irú Jésù sìn èdè Hebrew lọ fi kọ́ wáyé tán fi filẹ̀ sí èdè Hebrew tán fi ṣéǹjẹ̀ sí tọ́ yẹ pé kùnrin English nìkan ni because kò ń ṣe gbogbo alágbọ́dé láṣẹ kíni lágbọ́ èdè Hebrew lọ́ṣẹ̀ ló ní English wọ́n dẹ̀ tún translate ẹ̀ sí Yorùbá so a lot of things látara èdè Hebrew àìmọye even gan èèyàn kan wà tó yẹ pé ó lọ sí Saudi ó lọ lẹ́ẹ̀ni nípa Arab nípa olùkọ́ òun náà fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yìí nígbà tó dẹ̀ lọ nǹkan tó fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi against Islam ni. ó dà pé ẹ tí gẹ̀ẹ́tì àfà padà wá wípé ẹ̀sìn kan tọ́lọ́run bá wọn tọ́lọ́run àfà ẹ ṣe sùúrù nǹkan tí mò ń sọ ni wípé àwọn at least ìran Júù ti wà náà ìran Júù àwọn Júù yẹn mo ṣàmọ̀ bẹ́ẹ̀ ṣàmọ̀ àwọn Júù àwọn ló sọ ìtàn Abraham ìtàn Moses ìtàn gbogbo àwọn tí wọ́n kọ́pì sínú Quran àwọn Júù ló mú tàn yẹn wá wọn ò dẹ̀ pé wọ́n ní mùsùlùmí níbẹ̀ wọn ò sọ pé wọ́n sin Allah èèyàn tó bá sin Allah òun ni mùsùlùmí torí ẹ̀ ni mo ṣe ń bi wípé kí lẹ́ni. wọ́n sin Ọlọ́run kan náà ni gbogbo àjọ ń sìn Ọlọ́run kan náà Allah Abraham Ọlọ́run kan náà ló ń sìn òun là ń pè ní ànábì wa Ibrahim ó wà ní Quran. ṣé nǹkan tẹ́ ń sọ fún ẹ ṣe sùúrù àwọn Judaism yẹn Abraham tẹ́ sọ yẹn Yahweh ló sìn ṣé nǹkan tẹ́ ń sọ fún wa pé Yahweh náà ni Allah. no ànábì wa Ibrahim ṣé ń gbọ́ mi yé. ṣe bí Ibrahim náà ni Abraham. àwọn làwọn ń pè ní Abraham. tẹ ṣe bí kan náà ni Ibrahim làwọn ń pè. mo ti gbọ́ ẹ má ẹ ṣe sùúrù ẹ má rush ẹ ṣe sùúrù àfà ẹ má rush ẹ jẹ́ kó yé ẹ dúró ẹ jẹ́ kó yé mi àti yín kó lè jẹ́ àwọn tó ń gbọ́ wa ṣe bí Ibrahim náà ni Abraham. yà òun làwọn ń pè ní Abraham lọ́dọ̀ tiwọn. mo ti gbọ́ Abraham yẹn àwọn Júù ló mú ìtàn yẹn wá òun náà ni ẹ̀yin náà pè ní Ibrahim àwọn Júù ló mú ìtàn yẹn wá nínú ìwé ìtàn wọn ò sọ wípé ó sin Allah Yahweh ni wọ́n sọ pé ó sìn mo wá ń bi yín sìn wípé ṣé Yahweh kò ń ṣe Yahweh Allah kò ń ṣe Yahweh. tẹ́ bá wojú screen so outside Islamic tradition ṣé Abraham ṣé ó sin ṣé ó worship Allah wọ́n ní in religious traditions outside of the Islam especially in Judaism and Christianity olóyèkó bá mi tú káwọn èèyàn lè gbọ́. wọ́n ní nínú ẹ̀sìn wọ́n ní àgàgà nínú Judaism àti Christianity. The other primary Abrahamic faiths, in Christianity and Judaism, Abraham is understood to have worshipped the one all-powerful deity, but the name used is typically Yahweh. Wọ́n ní ẹni tí àwọn Abraham tí gbogbo wọn sìn tí wọ́n mọ̀ Yahweh lórúkọ rẹ̀ wọn mọ̀ sí Allah. And not Allah. Kò kí ń ṣe Allah. So Yahweh ó yàtọ̀ sí Allah. Nígbà tí ìtàn Abraham máa fò látọ̀dọ̀ àwọn Júù àtàdọ̀ àwọn Christian tó dé tán copy sínú Quran ni wọ́n change ẹ̀ sí Ibrahim. Abraham àti Ibrahim, they are two different names. These are the things tẹ́yìn tẹ́ jẹ́ Mùsùlùmí gbọ́dọ̀ mọ̀. Irọ́ lásán ni Islam. Now nísìn ẹ ṣe sùúrù èmi àti ẹ ṣe sùúrù ẹ dúró èmi àti ti jọ agree báyìí nísìn wípé Abraham Yahweh ló worship kò kí n ṣe Allah ẹ rí mi wọ́n sọ pé not Allah. Mo wá fẹ́ bí yín sìn wípé. What's the meaning of that Yahweh in Yorùbá? The meaning of Yahweh in Yorùbá is Yahweh. Yahweh. Wọn ò kí n tó orúkọ bẹ́ẹ̀ni. O ní ẹ̀ lè tú. Wọn kì í tó orúkọ. That is our own language. Why ibi tẹ́tí ṣe mistake ni? No, wọn kì í tó orúkọ. Any Yahweh, what is the meaning of that Yahweh? Yahweh is Yahweh. Any God title, any gbogbo nǹkan tó ní God title, ló ní title tiẹ̀. Ó lè jẹ́ pé ní bóyá èdè táwọn ń pè nígbà tí wọ́n nìyẹn tó ń pẹ́ lọ́wọ́ nígbà tí wọ́n. Ó dà ẹ jẹ́ kí n ṣe báyìí fún yín kó lè gbé yín. Ẹ jẹ́ kí n ṣe báyìí fún yín ẹ dúró. Yahweh ẹ dúró ẹ má worry. Yahweh is the national God of Israel. Tẹ́ bá tẹ̀sí Google á gbé wá. Ìpè Yahweh is the God of Israel. Ìbéèrè mi ń sìn náà ni pé is Allah the God of Israel? Allah is
because òun ló dá gbogbo òun ló dá wọn. ẹni sùúrù Yahweh bímọ ṣáàlà náà bímọ. Ọlọ́run ò bímọ. Ẹ ti ń gbé lọ́wọ́ mi Yahweh lóhùn bímọ ṣáàlà náà bímọ. Yahweh lè ṣe bẹ́ẹ̀ táwọn sìn nìyẹn. No, ìbẹ́ẹ̀ sọ pé àlá náà ni Yahweh. Hold on. Ẹ bá ní fún wọn láti bẹ̀rẹ̀ mẹ́sì Yahweh bímọ. Idol worship tí wọ́n nìyẹn. Ẹ máa gbọ́ ìgbà táwọn bí Ibrahim ẹ máa gbọ́ ìgbà tó ń sin táwọn ń sìn. Ìgbà tó ń wá wípé nǹkan tí wọ́n ń sìn yìí kíní yóò ń ṣe Ọlọ́run kò kí ń jẹun kò kí ń mumi. Àmì àwọn akọ́kọ̀ máa gbé oríṣiríṣi ẹbọ wọn á gbé síbẹ̀. Ó wá wípé kíní yóò ń ṣe Ọlọ́run because Ọlọ́run fún làákàyè. Kíní ìtàn sìn yìí táwọn ń pè lọ́lọ́run ọba yìí kò ń ṣe Ọlọ́run. Òun ló fi dúdú sí pé ní nígbà tó wá ṣe tó fẹ́ jẹ́ yóò yé wọn tọ́wọ̀n fẹ́ gbọ́ sí nǹkan tọ́lọ́run bá wọn sí wọn. Ó wá mú àké ó ṣe kíni ó fi fọ́ èyí tó jẹ́ eléyìí tó jẹ́ kíní nínú wọn. Àwọn wò pé ìgbà tó máa débẹ̀ tó fẹ́ ṣe kọ́ wá wò pé ta ló fọ́ ìwé ọ̀hún kíní táwọn ń sìn. So ó ti yé yín ìgbà táwọn bí Ibrahim wájú ó yé wọn pé intensin tí ó wá bí wọn lọ má bí Ibrahim kan sì mọ̀ pé àwọn ìpò ọmọ kan sọ pé òun máa ṣe nǹkan kan fún nǹkan táwọn ń sìn yìí. Ìgbà tó wá lọ má bí Ibrahim wá béèrè pé lọ́wọ́ pé kí ló dé wọ́n wá bí pé ṣe béèrè lọ́wọ́ Ọlọ́run tẹ̀ ń sìn yìí Ọlọ́run tí ń tẹ pẹ̀tẹ́lẹ̀ ń sìn yìí kí ló dé tí ò ṣe gba rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ṣe sọ lẹ́ẹ̀kan pé okay why táwọn Muslim ṣe ń jà fún Allah ó ti yé yín ibi tẹ́mi ti kọ́ ọmọ ọkùnrin yẹn. na ìtàn tẹ́ sọ yìí sìn ìtàn tẹ́ sọ fún wa sìn ẹ ṣe sùúrù. Quran ibo nìtàn yẹn wà tá bá fẹ́ kà. Ẹ fún wọn verse. Mọ̀mọ́. Olówó ẹ ṣe wọ́n ti múná lọ. Hold on. Ó yá ìsáré ẹ fún wa ní ẹ̀rí ìtàn yẹn ká wá wò so àwa lọ wo ìtàn yẹn náà torí ìtàn tí wọ́n sọ yìí tẹ́ ẹ bá lọ wo inú Bible ẹ máa bá bẹ̀ Yahweh náà dẹ̀ ni wọ́n sọ pé wọ́n rí fásì so wọ́n wá fún wa ní ìtàn dandan tí wọ́n yìí so ẹ fún wa lẹ́ẹ̀rí ìtàn yẹn ká sáré rí kàkà ẹ ṣe. So ẹ̀yin èèyàn wa àwọn problem táwọn àwọn people yìí ní tàjẹ́ ní láti jẹ́ kí wọ́n mọ̀ náà ni pé wọ́n máa ń gbé wọ́n rò pa Allah ní Ọlọ́run tọ̀dọ̀ ti wá so ó dẹ̀ yàtọ̀ síra wọn so a ní láti jẹ́ kí wọ́n mọ̀ pé Ọlọ́run tọ̀dọ̀ ti wá kò kí ń ṣe Allah ọ̀tọ̀ ni Allah ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè kò jọra wọn so tán bá sọ fún wa pé Allah náà ni Ọlọ́run wọ́n máa fún wa ní Lárúbáwá Ọbàtálá wọ́n ṣàlàyé fún wa ẹ kúṣẹ́ o wọ́n fún wa ní Yorùbá Jubril ẹ kúṣẹ́ o yà ẹ rásà ẹ kú ó lè da ms baba ẹjọ à ń retí yín o ẹ rí sharp. ìbéèrè tèmi wá sókè wá béèrè fídíò kan lọ káàkiri pé ṣé lọ́wọ́ tèmi àbí lọ́wọ́ ta ni. lọ́wọ́ ms baba ẹ mute ṣe bá fẹ́ béèrè a máa dá yín lóhùn ẹ ṣáà mọ ètò tá à ń ṣe ìbéèrè yín tó bá ti jẹ́ lórí ètò tá à ń ṣe máa dá yín lóhùn so ẹ mute. lórí ètò yìí náà ni o ṣé kí ní ìtìná. tó bá ti jẹ́ lórí ètò tá à ń ṣe yìí so ẹ mute. no kò yé mi kò. tí ẹni tó mẹ́rin dé wọ́n láwọn rí nǹkan tó ń lọ wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ni. ok mo ń gbọ́ yín ìbéèrè wo lẹ fẹ́ béèrè. àgbọ̀ yín mọ́. tí wọ́n. ẹ ń gbọ́ báyìí. ṣé ń gbọ́. Ṣé ń gbọ́ mi? mo ń gbọ́ ms baba ṣe ti ń gbọ́ mi. Ṣé ń gbé mi? mo ń gbọ́ báyìí mo ti ń gbọ́ yín báyìí. Ẹ lọ sí ní sọ́tò Nàìjíríà. ẹni méjì ló ń sọ̀rọ̀ pọ̀ báyìí ẹ ṣe sùúrù the bottom line ẹ ṣe sùúrù true soul Suratul Anbiya verse kini. Ẹ lọ sí Quran 21 verse 51 to 70. Okay, so Quran chapter 21 verse 51 to 70. Kẹ́ wá ńbẹ̀. Okay o. Ó yá ẹ máa kà á fún wa ẹ máa kà á. Ẹ wojú fún mo ti gbé sí. Ẹ ka English ẹ jáde because ẹ gbọ́ Arab ẹ. Ẹ ka English ẹ jáde mò ń gbọ́. No, ẹ lè ka Arabic kẹ́tù náà kò sẹ́ni issue lórí yẹn. No, English ẹni fẹ́ kẹ̀kà jáde but tèmi bá ka fún yín tì ẹ máa ní pé kíní. No, tẹ bá kà ṣe bí English wà ń bẹ kíní ẹ̀ka a lè sọ pé kíní a lè sọ bẹ́ẹ̀ ẹ̀ka kíní. No, ẹ jẹ́ ka English ẹ máa ka English ẹ mò ń gbọ́ yín. Ẹ̀ka kó jẹ́ pẹ́yìn lẹ́ka ìkọ́ tẹ mú wáṣà ní sà. Ẹ tó bá ti ka ẹ̀yin máa ka English ẹ. Ẹ̀ka máa ka tiwa ẹ̀ka sà. Jákọ̀ fẹ́ kí n ka ni. Ẹ̀yin ẹ̀ka. Ìgbàláyé kọ̀dẹ̀ fẹ́ ṣàlàyé fún wa. Ẹ̀ka lọ́dọ̀ yín ẹ̀ lè zoom ẹ̀bẹ̀ ẹ̀ka lọ́dọ̀ yín. Ẹ̀ka lọ́dọ̀ yín.
ẹ rí mọ́. òkè dàbí wọn ni ó dàbí ẹnìyẹn ní kọ ẹ ti mú tó. láti dé gẹ́gẹ́ bó ṣe ń sọ pé àwọn ènìyàn kan máa ń gbé ẹbọ lẹ̀ pé kò sẹ́ni tó ń jẹ bí àwọn ọmọ pé wọ́n gbẹ́bọ fún Allah náà ìyẹn àwọn ebi àti Cain wọ́n gbẹ́bọ fún Allah náà so ms baba Allah náà lẹ́nu tó ń jẹbọ ni. ṣé n sáré béèrè tèmi. bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú. ìbéèrè kan tí mo ní ni pé fídíò kan ń lọ báyìí pẹ̀lú ọmọ arábìnrin kan tó ń pariwo orúkọ ms baba yìí pé ìyàwó ms baba boríborí ni òun bẹ. nǹkan tẹ sọ́nsìn ms baba kò ń ṣe ìyàwó wọn ló ń ṣe ètò so àwọn èèyàn lè máa fẹnu wọn sọ nǹkan tó bá rùn wọn ṣe get so ms ló wà ń ta ms ni nǹkan ló bá fẹ́ sọ ó lè dá lórí ms tẹ bá lórí ẹgbẹ́ pọ́bìnrin kan ń sọ̀rọ̀ òun ló lẹ́nu ẹ̀ kò sẹ́ni tí wọ́n ti sọ oríṣiríṣi nínú àgbà tá à ń ṣètò islam tó bá jẹ́ pọ́rọ̀ islam ni a wà ń lé fún wọn èèyàn bá lọ rárá bù kó sọ gbá kan àti wọ́n ti gé tiwa lọ sórí eyín bọ̀ nǹkan tó máa sọ nípa àgbọ̀ bọ̀ ọ̀rọ̀ islam ìyẹn gan làwa after la máa ń gbọ́ sa ẹ ṣe. Hello. à ń gbọ́ yín àwà pẹ̀lú yín ẹ̀rí ti mú tu. wàkúnnà oní bíi ẹ̀ka à ń gbọ́ yín. ọlọ́run ní àwọn ọlọ́run Allah ni máa lù sọ Allah ló sọ̀rọ̀. ọlọ́run ẹ̀hún náà ní Allah because àwọn Arabic word. torí ẹ̀ mo ṣe fẹ́ kọ́kọ́ iron out kìíní but for Ọlọ́run ní now wàhálà sọ́dí átá iná for the sake of this conversation through ẹjọ́ Allah yà ẹ continue. Allah ọlọ́run ní àwa la ṣe kíni àwa la fún ànábì wa Ibrahim àwa la fún ní ọ̀nà mọ́ mi ń kọ́bùlì síwájú wàkúnnà bíi alimi náà bákan náà àwa la dẹ̀ ṣe kíni àwa la dẹ̀ nímọ̀ la fún nímọ̀ gbogbo nǹkan ó ti yé yín ìsìkọ́lá ilẹ̀ àbí nígbà tó ń sọ fún bàbá rẹ̀ wàkọ́ mi àtàrà àti àwọn òjíṣẹ́ rẹ̀ mọ́àzì ìta mọ́sílì lẹ́sì àǹtún láàkìfù náà kí ni nǹkan tí ẹ̀yin ṣe kí ni tẹ́ ń jọ́sìn fún ìtẹ́ pé ní ẹ̀ẹ́dó síwájú ẹ̀ máa forí balẹ̀ fún. kọlu wàjádínà àbá àná là ábìdínà ọ wá sọ bàbá ẹ̀ wá sọ fún pé báwọn ti ṣe rí àwọn bàbá ńlá àwọn bàbá àwọn báwọn ti ṣe rí wọn bí wọ́n ṣe ń sin àwọn nǹkan yìí ni kọ́lá làkọ́dí kúntùm àǹtún wà bá òkun fídọ̀lá lèmọ̀bìn ànábì Ibrahim wa sọ fún wọn pé ní tó bá rí bẹ́ẹ̀ gbogbo yẹn ti wà lọ́nà àánú ní gbogbo tí gbogbo yín ṣe ṣé ń gbọ́ mi. everybody ń gbọ́ yín ẹnìṣó. kọ́lù àjíta náà bilẹ̀ akí àmọ́ àǹtà mìíràn ńlá ìbí náà wọ́n ń bèèrè lọ́wọ́ pé ǹjẹ́ nǹkan òdodo ló mú wá bá wa ní àbí nínú àwọn tó ṣe kí nínú àwọn tó nù kọ́lá kọ́lù bálùwọ̀ bukun rọ́bù samawati wàlhárìdì ànlẹ́zẹ̀ fàtọ́ra unna wà á nà àlà àdàlíkùn mìíràn ṣàìdín ó wá ń sọ fún wọn pé ní ọlọ́run ní máa sọ fún wọn pé ọlọ́run ọba tó dá yín Allah kọ́lá bálùwọ̀ bukun àwọn ọba Allah tó dá yín òun náà ń pè ní rọ́bù another name tó ọlọ́run tún jẹ́ òun ni rọ́bù wọ́n pè ní rọ́bù ọba tó dá nǹkan tó pè gbogbo nǹkan bálùwọ̀ bíkùn rọ́bù samawati wàlà àrìdì sọ fún wọn pé ọba yín lẹni tó ṣe kí ni tó dá sánmọ̀ àti ilẹ̀ méjèèje ànlẹ́sẹ̀ ìfàtọ̀ràwùn náà òun lẹni tó dá yín tó dá gbogbo ẹ̀ wà á nà aláàzà àlékún mìíràn ṣàìdín bákan náà máa tó fún wọn pé ní àwọn ọlọ́run ọba ṣe kí ni àwọn bẹ pẹ̀lú àwọn tí àwa ọlọ́run ọba àdẹ̀ ń jẹ́rìí pẹ̀lú yín ọlọ́run ní ìtẹ́kọ̀ ẹ̀mọ̀ pé ọlọ́run ẹyọ kan ṣoṣo ni. Allah ṣáà ní kẹ́ máa lò. ó máa ń lo rẹ̀ nílò yá àwọ ọlọ́run because ọlọ́run máa fi ọlọ́run ẹyọ kan ṣoṣo náà ní bóyá máa ń sọ ní. No, listen. ìgbéraga Allah ni Allah lè máa lò bàbá ẹni ṣùgbọ́n ẹni ṣọlẹ̀. yá èmi ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ respect yá no jẹ́ ẹni tẹ́ bá fẹ́ nísìnyí tí nǹkan tẹ́lẹ̀ ẹjẹ kan kakínní níṣó ẹjọ ẹ kakínní níṣó àṣìná àwọn tó kù lábẹ́ dáná. àwọn ọlọ́run wà nù àpọ́nlé. bẹ́ẹ̀ ni náà ọjọ́ náà sọ ni. nǹkan tó ṣẹlẹ̀ tí yóò yá àwọn ipò yìí àwọn ipò yìí yóò mọ̀ pé gbogbo àwọn ṣìgìdì yẹn ni Muhammadu sọdẹ yọ kọ́. bàbá ńlá ẹ níṣó nílẹ̀ bàbá. aláìlà kìdánà àsìnàmọkùn bàdánà antuwalu mọdìbìrì náà ó wá sọ fún mi pé kò sí problem lẹ́yìn ìgbà tó ẹ tí ogun yín bá ṣiṣẹ́ kù òun máa ṣe kí ni òun máa wó èrè tẹ̀sìn gẹ́gẹ́ ìlà kẹ̀bíra àyàfi èyí tó ṣe kí ni èyí tó tóbi nínú wọn lòun máa fi sílẹ̀ làwọn ilé yín yórí ìjàrú náà bóyá òun lẹ máa ṣe kí ni òun lẹ máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀. no irọ́ o. ta ló sọ bẹ́ẹ̀ fún yín. ẹ máa gbọ́ o ìgbà tó nǹkan ibi tí mò ń lọ ni pé nígbà tó wá wo gbogbo àwọn èrè tó ń sìn
èyí tó tóbi nínú yẹn ló wá fi sílẹ̀ fún wọn because kó lè bá fi léyìn wọn pé nǹkan tẹ́ ẹ̀ ń sìn nìyí o à ń gbọ́ yín sẹ́ wáyé gbọ́ yìí o nǹkan tẹ́ ẹ̀ ń sìn nìyí o wáyé tó yẹ pé ńgbà tó ń ṣe kíni tó ń wó wọn tí ò lè gbà wọ́n lẹ̀. à ń gbọ́ yín bàbá yìí. ibi tẹ́yìn náà ti lọ wípé wáyé tó yẹ pé ní àwọn tán náà ń pera wọn ní bandi sẹ́rí àkọ́kọ́ náà ibi tẹ́mi ti lọ nǹkan tẹ́ ń wí yẹn ẹ̀ka kínní ìdélẹ̀ náà. ẹ̀ka ilé ìtọ́nà ẹ̀ka òun ni wọ́n ti sọ fún yín yẹn because ó wó èrè yà mo ti kà á débi tó ń kò rẹ́pẹ̀tì. ẹ̀ tí kàdé ibi tí o ti sọ pé káàkan bí ẹyọ kan tó kàn bí ńlá yẹn náà kò sí níbẹ̀ àti ìrí ogun ẹ̀ náà. ẹ̀ka délé àfà ẹ̀ka dé ó máa òun ló ti sọ yín ó ní wọ́tà láì ó dáa kò sí wá ìdáná àti náà. ẹgbẹ́ wọn tó sọ mi bẹ̀ yẹn ẹyẹ kan tó filẹ̀ yẹn ẹni kọ́ kàdé lẹ̀ ó sọ nǹkan kan bẹ̀. ok ó wá ní kọ́ọ̀lù ẹ má gbọ́ tí wọ́n bá ti wo ẹni kọ́ kàdé yẹn sọ ní 58. kọ́ọ̀lù mọ̀ fàálà azabi alitana iná òun lamina zọ́ọ̀lì mìíràn ó wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ok kí ló ṣe pẹ̀lú ọlọ́run ọba wọn tó bá yẹ pé lóòótọ́ ń bẹ nínú alábòsí kọ́ọ̀lù sẹ̀mínà fatan ìkọ́nù wọn wá sọ pé à òun gbọ́ ọtọmọ kan sọ pé yazukuru hum yòkọ́lù làwọn Ibrahim ọmọ tí wọ́n ń pè ní Abraham ẹ máa gbọ́ ìyẹn tó lóun gbọ́. yẹn padà ó ní nígbà tí wọ́n ti wó gbogbo ẹ̀tàn ó wá ku ẹyọ kan ńlá tó tóbi ẹ wò kí lóye sọ ẹ wò ẹ tẹjúmọ́ bẹ́ẹ̀. mo rí ó sọ pé wọ́n bí ẹyọ kan yẹn. ẹ̀ka ẹ̀ tí sọ bẹ̀ yẹn. mo ti kà fún yín náà. wọ́n ti kà pé owó gbọ̀ wá ku ẹyọ kan so they might turn to it for answers. so kọ́ọ̀lù àǹtà fàálítà azà bí mo ń bọ̀. bí àlẹ́ àti náà bí àìdùn kọ́ọ̀lù àbálí fún aláwo kẹ̀bíru wọ́n wá ní òkè èyí tó tóbi nínú wọn ló ṣe kẹ̀bíru àṣà ó wá ní fásitì àlù ń. ẹmẹsẹ fọkàn bá wọn lọ nígbà tó kù nílá yìí ó yẹ kó bíbẹ̀ lẹ́sùn ó ní wọn kọ́kọ́ kí ló ń sọ fún wọn pé wọ́n bí owó nílá yẹn ní 58 ó ní kí wọ́n bí ńlá yẹn kó sọ̀rọ̀ ẹni tó ṣe bọ nǹkan tẹ́mi èmi kàn fẹ́ kàn délẹ̀. no ms ẹ jẹ́ kó ka 58 yẹn níbi ìsàlẹ̀ yẹn dáadáa kó yí àwọn èèyàn ó ti wó gbogbo èrè wá fẹ́ yẹ kan lẹ̀ ó wà ní kí wọ́n ṣe kí ni sí ibi bẹ̀yẹn gan ló yẹ kí jẹ́ kí wọ́n kà jáde kí gbogbo èèyàn gbọ́. ms èyí tó tóbi yẹn ó ń lọ lọ́wọ́ ó ní kàn bí àbí àfà ó ní kàn bí ẹ gbọ́. dámilò èyí tó tóbi yẹn ṣọ́wọ́ tún méjì lóní. ọwọ́ tún méjì bìtì báwo. òun ló ní ìnáwó làálàá. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ ṣe sùúrù àfà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìtàn tí wọ́n sọ yìí gbogbo á mọ̀ pé ìtàn yìí wà nù báìbù ìtàn yìí ẹ ṣe sùúrù sàyàfà àfà ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n délẹ̀ mi ò ní táìmù mọ́ ni ẹ ṣe sùúrù mo lọ bá àwọn ọmọ táìmù ti lọ ni. so ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nǹkan tó ṣẹlẹ̀ ní pé nǹkan tó ká yìí nǹkan tẹ́mi jẹ́ kó yá àwọn èèyàn ni pé these are copied stories ìtàn yìí ìtàn Júù ni ńlá tán fílẹ̀ yẹn Yahweh ni Yahweh yẹn dẹ̀ yàtọ̀ sí Allah là ń sọ fún wọn but Muhammadu wọn ní láti. wọ́n bẹ́ẹ̀ kẹ́ sọ fún wọn wọ́n sọ kankan wọ́n ní àfáà sọ kankan wọ́n ní pé wọ́n máa ń rúbọ pé wọ́n máa ń sọ pé ẹbọ tí wọ́n ń rú yìí wọ́n kàn ń ṣe ni pé Yahweh. wọn tí ibẹ̀ yẹn mo fẹ́ kàn ká ìjáde ń bì. wọ́n bẹ́ẹ̀ kẹ́ fún wọn náà ni pé wọ́n máa ń rúbọ fún Allah náà. bẹ́ẹ̀ni ìyẹn ní Quran 5:27. orí ọ̀rọ̀ tó fọ́n náà sọ pé wọ́n rúbọ fún Yahweh wọ́n rúbọ fún Quran 5:27. kí n bá yín gbé 5:27 yẹn jáde kẹ́ẹ̀kan lè mọ̀ pé wọ́n rúbọ fún Allah àti ẹ̀ tí jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ṣìgìdì làálà bọ́bẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń kánjú yèmí ò láìkì irú kò yẹ kẹ́ ẹ̀ kánjú bá irú táìmù. ewu ló yẹ ká mi 5:27 ni ó yẹ ká. àbòsí ò ní lè wọ àbòsí wọ̀wé ìwé báyìí. tẹ́lẹ̀ ka owó ni ó wojú screen. ẹ ti gbé kúrò àdé. ó ṣe lè ká lójú screen bẹ́ẹ̀ yà fà wọ́n Google search ẹ̀ lọ́wọ́. Quran chapter 5:27. ẹ jẹ́ kán Google search ẹ̀. Google ní agbára jàlá lọ. aláàdẹ àwọn ayé àná. àwọn Google ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ kán wò lórí Google. aláàkẹ́. àwọn olóòsà ló ṣe Google. Allah tí ó lè múlẹ̀ Allah tí ó lè múlẹ̀ àkànbí. Allah ò lè dá kankan. ẹ̀ka ilé yìí. pé à ń bó ebu ẹja fi wọ́n lẹ̀. ẹ gbọ́dọ̀ lè ká tó ní screen yẹn. vascular. Quran chapter 5:27. ṣẹfẹ Google ẹ máa gbé jáde. ẹ kà bọ́n ṣe ẹ gbé wọn sórí ẹ ó dàbí wọn trust ẹ wọn lè dá wà lákọ. ẹ jẹ́ kán Google ẹ fún 1-2 minutes ẹ jọ. asking. wèrè ló ń ṣe Islam o. 27. ó ti gbé jáde. ai gan tí máa ń gbé jáde. páàsì yẹn wọ́n rúbọ fún Allah ni o ṣẹ́gẹ́. wọ́n ti rí àwọn tí bá wọn gbé jáde ó yẹ ká. àwọn arábí yẹn ń sọ pé wọ́n ń ṣe bọ́ńlẹ̀ Yorùbá wa ń ṣe bọ́ ẹlẹ́bọ náà wà lẹ́nu. ẹbọ fún Allah gidi Allah ń gba ẹbọ kankan tó ń ká Allah lẹ́rù lọ́wọ́ fún Allah ló bá sí. ẹbọ èèyàn.
ó yá ó yẹ ká. wọ́n máa kà ń sí wọ́n ti rí. ok ó yá bóyá kọ́kọ́ fẹ́ dá ìjẹ́ ẹsẹ̀ kan lè mọ nǹkan tó máa sọ. ṣé bóun ní ẹ̀ka mo láti wá tán jáde náà. ẹ má wọlé àwọn tẹ̀ ń kà fún máa understand. wọ́n kọ́kọ́ fẹ́ wo nǹkan tó máa sọ. wọ́n máa understand gbogbo wọn náà lọ́lé a máa understand alọ́lé kí ó yẹ ká. ẹ lọ lè kí ó yẹ ká. a ní ẹ̀ka bẹ́ẹ̀ yẹn wọ́n máa understand. ẹ̀ka ìfà ẹ̀ka. mo ń bọ̀. wọ́n ti kà wọ́n ti rí bọ̀ wọ́n wo bó ti fẹ́ àgbékalẹ̀ yẹn náà wò. yà ṣe eré lè tẹ̀ ń sọ yìí. ẹ̀ka ó yẹ ká ẹ̀ka náà kẹ́ Abila àti Kọ́bílà. no. àti ìní kẹ́ ṣe ìtàn báyìí. ẹni wọn rúbọ fún Yahweh a ní kẹ́ ẹ̀ka. Yahweh ò lè jẹ́ bọ́ yẹn tó ẹ̀ka bíbá yìí náà ká wò pé ṣé wọ́n rúbọ fún àlà àbí wọn rúbọ fún ẹ̀ka. ẹ ó kẹjẹ wá bèrè lọ yín kí lọ fi rúbọ fọlọ. o a ní kẹ́ ẹ̀ka. tí ìka náà ká dẹ̀ wo a máa wò nǹkan tó fi rúbọ. ẹ dá mi lóhùn ṣẹ́rí tẹ́kọ̀ ó ní. ẹ̀ka fún wọn pé ẹ mọ̀ pé àwọn ms kọ́kọ́ ló wà láì. wákìlá lẹ́yìn náà bára àbáyé náà ọlọ́run ní ìrẹ́ ànábì máa kà fún wọn máa sọ fún wọn o ìtàn ànábì bàbá èébú náà ádámọ̀ làwọn ọmọ ádámọ̀ ànábì ádámọ̀ bìlẹ̀ ákì léyìí tó jódodo. ẹ gbé kúránda ni. ó ti débẹ̀ ibẹ̀ yẹn náà ti hangi yẹn ẹ̀ka. is kọ́ra bá kúrìbá náà nígbà tí àwọn méjèèjì nígbà tí wọ́n ṣe kíni ẹ jẹ́ kọ́kọ́ máa sọ reason tó fi wá báyìí. ẹ sì fi reason lẹ̀ ẹ sì fi reason lẹ̀ a ní kẹ́ ẹ tú ẹ̀ka kẹ́ ẹ tú wọ́n ti dé angu yẹn wọ́n wá wo bọ́ yẹn fẹ́ sọ. tẹ́ bá ka kéré lóòótọ́ you have to listen to me ẹ jẹ́ nsọ̀ngọ́ tí mo fẹ́ sọ fún yín ẹ kàn lè dé sáré kan kìíní. ẹ máa sọ̀rọ̀ sáà ẹ kọ́kọ́ kà á délé. wọ́n kò ń ṣe gbogbo ọ̀rọ̀ alukuran. ok ẹ máa gbọ́ nígbà tí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ní àwọn ọmọ ànábì ádámù listen ádámù méjì on be twins ó ti yé yín so nígbà náà ẹ máa sọ fún ọ tẹ bá ti kà á tó. ok kọ́ àbá kò ìbáná ọlọ́run ní òkè káwọn méjì ìgbà táwọn méjì ń jà sí títàn jà sí. àlá ara ta ló ń gbọ̀n. bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó dà pé ó ka yín lára ara yín gbọ̀n. no mo ń kánjú ni. so nígbà tí àwọn méjèèjì ṣe ń gbọ́ ọlọ́run ní òkè káwọn méjì kan lọ sí kíni kan lọ ní táìmù gbà yẹn kan lọ rúbọ ẹbọ tó ń wí ni pé kò ń jẹ́ pé bóyá wọ́n gbé wọn pa ẹran àbí wọ́n ṣe kí wọ́n ti ń pè o. wọ́n rúbọ àbí. ọlọ́run ní pé kókè kan lọ sí. àlá wọ́n rúbọ àbí. ó ní mo ti sọ fún yín yẹn ẹ lè wọ́n understand. ṣebí wọ́n rúbọ. ọ̀hún ṣàfà tó bá jà fà. ṣé wọ́n rúbọ àbí wọ́n rúbọ. wọ́n wà kàánù tẹ̀sí. wọ́n rúbọ àbí wọ́n rúbọ. àlá jẹbọ àbí kò jẹbọ. ọlọ́run ò jẹbọ o. àlá àwa ò tiẹ̀ ń gbé ẹ mọ kọ́tà máa ń gbẹbọ fúnlẹ̀ Yorùbá ni. èèyàn tó bá ẹ ṣe sùúrù èèyàn tó bá fẹ́ Ọlọ́run lẹ̀ náà nǹkan tí ò bá tọ́ Ọlọ́run náà ló máa sùn. àlá jẹbọ àbí kò jẹbọ. èèyàn ó jẹbọ àbí kò jẹbọ. afa ẹ lu àkáǹtì yín fi wọlé ẹ lu àkáǹtì yín mo ní kó ẹ kọjú ẹ lu àkáǹtì yín sọ ẹ lè máa wọ́n máa àlá jẹbọ àbí kò jẹbọ. nǹkan lọ wá nǹkan tó yẹ ó lá tó da jù nínú nǹkan tí wọ́n ń sìn. kí wàá ni wọ́n lò. ẹ máa gbọ́ ìkíní òun lo nǹkan kan fámà ni. ẹ ó yé mi ìgbà tí nǹkan tó wá lò yẹn kí ni wọ́n pè nígbà tí wọ́n tí wọ́n kí n ṣe kan fi rúbọ ǹjẹ́ bẹ́ẹ̀ bọ náà ni. kò ń ṣe ẹbọ ike bóyá à ń jẹ bóyá à ń jẹ. kí wàá ni. ok kí ni òyìnbó kí ni Yorùbá sacrifice is it not ẹbọ ni na. àwọn Yorùbá là ń pè lẹ́bọ. ẹ sọ lédè yín afa Yorùbá ní Yorùbá ni. Yorùbá tó bá yẹ pàwọ́ Yorùbá ní Yorùbá Ọlọ́run ní pé òkè kan lọ rúbọ làwọn ń pè bẹ́ẹ̀ ní ẹbọ lọ́dọ̀ tiwa ní Yorùbá nìyẹn. then ìkan ó mú kíni ó mú èso bìkọ́ nítorí pé ó jẹ́ fún wa. àlá jẹbọ báyìí àbí kò jẹbọ. ó mú nǹkan tó ṣe yẹn ó mú àgbò ṣẹ́ ń gbọ́ ó mú àgbò òun mú àgbò tó wà òkè òun fi rúbọ èyí tó fẹ́ gba ìyàwó èyí tó fẹ́ gba ìyàwó tọ̀dọ̀ tó fẹ́ gba àbúrò tiẹ̀ tó ń fẹ́ òun dẹ̀ mú nǹkan kò èyí tí ò wá ó wà òkè lòun mú tiẹ̀. ẹ lísìn ṣe bẹ́ẹ̀ bọ ni àlá yà àgbà tọ́lọ̀ máa gbà àlá ẹ lísìn ni ìgbà tọ́lọ̀ máa gbà àlá lè máa lù sẹ́ àgbò sílẹ̀ òun lọ́lọ́run wá mú ṣe rí àgbò yẹn. ó gbẹbọ àbí kò gbẹbọ. tí Ọlọ́run ní kí tí àná fún bàbá rẹ̀ wá gbẹbọ sẹ́ àbí kò gbẹbọ. tó fẹ́ du ọmọ ẹ̀ nígbà tó fẹ́ du ọmọ ẹ̀wọ̀n ọjọ́ kìíní àná òun lọ́lọ́run ní kí màláíkà Jibril kó lọ mú fún. ìtàn tẹ́ sọ eléyìí tẹ́ sọ yìí sí ibo lè rí ẹ wá. sọ́nà àlùkùrá náà máa pùfẹ̀ fún yín o. ṣé òkè ṣé ẹ bọ́ tó ń sọ òun ni Jibril tún mú wá padà. nǹkan tó tún sọ sí nìyẹn yìí mo mú tiwọn wọn ní ẹbọ tí wọn mú lọ tó gbà níbẹ̀ ní aláàgbà níbẹ̀ yẹn òun ni Jibril tún mú wá padà irọ́ gbogbo kínní yìí
one thing tí mo fẹ́ káwọn èèyàn tó wà níbí mọ̀ number one ìtàn yìí copied stories ni so Muhammadu kan lo gbogbo yẹn kan jí gbogbo ẹ̀wọ́ dẹ̀ lọ mọ́ Allah lẹ́sẹ̀ meanwhile níbí yìí Yahweh ni wọ́n rúbọ fún Allah ni wọ́n pè nínú Quran Allah àti Yahweh ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni wọ́n kì í ṣe kankan náà Yahweh bímọ Allah ò bímọ wọ́n yàtọ̀ọ̀tọ̀ God of Israel òun ni Yahweh Lord of Kaaba òun làálà kò jọra wọn tẹ́ bá wò let them worship the Lord of this city of Mecca olúwa ilẹ̀ Mecca òun ni Allah God of Israel òun ni Yahweh ìtàn Yahweh òun ló wà nínú Quran yìí la fi ń sọ fẹ́yàn ọmọ Yorùbá pé akọ̀yìn láti ronú ni kíní irọ́ lásán ni wọ́n wá mú ọgbẹ́ wọn ẹ̀ dì tiẹ̀ òun rè ẹbọ tẹ́ ń sọ pé ẹbọ tọ́jọ́ tí ilẹ̀ Yorùbá ẹ̀ ṣe ẹ wá lọ ń ṣe bọ́ọ̀lù onílùú. but still náà ìgbà tẹ́ ti ń ta sílẹ̀ yẹn ẹbọ náà ni. èèyàn fi ń dúpẹ́ fọlọ́n kò ń mi ṣẹbọ. sọ pé ẹ fi dúpẹ́ sọ́lọ́ ń jẹ́ ni. ní tó ń pè lẹ́bọ ni tẹ bá mú tẹ̀sí polé tẹ̀sí. mo ti gbọ́ ẹ̀jẹ̀ tẹ̀ ìpalẹ̀ lẹ́bọ ni sẹ́ ṣe ń gbọ́ wọn báyìí. nígbà ni ẹbọ ni mo ti gbọ́. ẹ jẹ́ kọ́ máa lọ gangan ṣẹ́rí ti tàwọn ti bandits yẹn ọkọ̀ ṣẹ́rí politics ni gbogbo tí wọ́n pè. ms ẹ jẹ́ ká jẹ́ kí ẹrù káfà ìmọ̀ pé ṣìkì lálá fẹ́ràn tó bá ń pa èèyàn ẹ̀fà tó wà náà ṣe pé ní Okay. ms àti tó àṣírí bá láṣẹ jẹ bọ ẹ̀ẹ́dùn mọ́mọ́ pa ẹ̀mí mo tẹ́mi dá ibi tó ń sọ pé ṣìkì lálá àti aláàgbẹ̀bọ oúnjẹ bọ àti yanjú yẹn báyìí. so àáfàá ẹ ti mọ̀ pé Allah oúnjẹ bọ̀ ẹ ká bá yín wo Sunnah Nisai 5379 kẹ́ sáré kà yẹn kẹ́ tó máa lọ ṣe lè kà àbí kàkà fún yín àáfàá ṣe ó yẹ wà ń bẹ̀ tán Mike. lárúbáwá wọn lè ka lárúbáwá. àáfàá ẹ jẹ́ bá wa ká ẹyọ kan yìí kẹ́ tó máa lọ àáfàá èèyàn ti ṣí kámẹ́rà àáfàá. wọ́n fẹ́ ẹyọ kan yìí. wọ́n Google search lọ́wọ́ ní kẹ́hó dàn. ok Sunnah and Nisai 5379 ẹ jọ ẹyọ kan yìí kan ní kẹ́ bá wa kà káfà láwọn yìí. wọ́n ti ń wà. ọ̀rọ̀ àìṣe Sunnah and Nisai 5379. ẹ má bínú wọn wá ra nǹkan ni wọ́n bá wa tá à ń ṣe. bẹ́ẹ̀ ni èèyàn kan sọ sálẹ̀ ó ní the Arab sacrifice is not ẹbọ but the Yorùbá sacrifice is ẹbọ nǹkan tó. ms àjọ ṣe nǹkan ju ms nǹkan tó ṣe wọ́n ni pé ẹbọ kì í ṣe nǹkan tìjú àmọ́ torí pé lójú ara wọn ti fi bú èébú sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àṣírí wọn wá tú wọn wà mọ́ bí tó máa yí sí Allah ń gba ẹbọ àwa ti ka tẹ̀síìrì Kùránì Allah gba ẹbọ ọ̀kan kò. ó yẹ bá a ṣí Kùránì ibi tó ti ká. ẹlẹ́bọ̀dẹ̀ la wa. Allah ń gbẹ ẹbọ ó dẹ̀ tún mẹ́jẹ̀ so àṣírí ti tú náà. Allah ò jẹbọ òun náà mo fẹ́ wá síta fún yín yìí. irọ́ nǹkan tá a ní ṣe é ṣe sùúrù àfà ilé ìdánilẹ̀ bá wa kà. mo fẹ́ wá síta fún yín. irọ́ ilé ìdánilẹ̀ bá wa kà Sunnah Nisai. ẹ lè mọ kéwú táwọn tó ní náà. àfà ẹ bá wojú fóònù. àfà ẹ wojú fóònù tó bá wájú. ẹ wojú fóònù náà ẹ wojú fóònù. àfà ẹ ka ilé yìí. ẹ wojú fóònù àfà. àfà ẹ ka ilé yìí ní kẹ́ka. àfà ẹ ka ilé wojú fóònù ẹ wojú fóònù. ẹ ka Sunnah Nisai ilé yìí ní kẹ́ bá wa kà. Sunnah Nisai. ẹ dúró lẹ́lísìn ẹ má bínú. ẹ bá wa ka ilé yìí ẹ bá wa ka ilé yìí. gbogbo wọn kọ́ làfà rẹ̀ àná tàfà. àfà ẹ bá wa ka ilé yìí kẹ́ tó máa lọ sí ẹyọ kan yìí. kánú ẹ wo bí ẹ bá wa kánú àfà. mi ò ní bìbọ̀ sọ tábà kánú tẹ̀ sí. àfà ẹ bá wa ka ilé yìí. wọ́n ní kẹ́ bá wọn. a máa ka tẹ̀sí ẹ bá wa ka ilé yìí ilé ẹ bá wa ka ilé yìí Sunnah Nisai 5379. tó bá máa wá lọ́jọ́ mi. tó bá bọ́jọ́ mi lè fẹ́ wá káyọ̀kẹ́ lómi kàn gbà yẹn. ẹ má bá yín ẹ jẹ́ n follow yín lọ́jọ́ mi mo ti pẹ́. follow wa so Mr. Uthman. Hello. Mr. Uthman ṣé yín máa bá wọn kà ṣé kí n gbé sójú screen. èmi wá béèrè ìbéèrè ń bí báyìí ni o. ìbéèrè yẹn ti mọ ètò tá à ń ṣe ń bì so ìbéèrè yín kó mọ lórí ètò tá à ń ṣe. ẹ má bínú ẹ jẹ́ kàkà bí àfààní ṣe wà ń bẹ̀ yẹn wọ́n máa gbọ́ ẹ jẹ́ kàkà fún wọn. all right first of all mi ò ń ṣe Yorùbá. so ẹ ṣe sùúrù báyìí Mr. Uthman. ẹ tọ́kọ pa máìkì yín náà. so hadith tá fẹ́ kà àwọn ní Sunnah Nisai 5379 ó ní it was narrated from Abdullah bin Amir. Abdullah bin Amir ṣàlàyé pé. The prophet said, Muhammadu òjíṣẹ́ Allah ó wí pé. Those who are just and fair will be with Allah most high on the thrones of light. Àwọn tí wọ́n ṣe dáadáa wọ́n máa wà lẹ́gbẹ̀ẹ́ Allah tó jẹ́ tó ga jù ní ẹ̀jẹ̀. At the right hand of the most merciful. Ní apá ọ̀tún Allah tó jẹ́ aláàánú jù. Those who are just in their rulings and in their dealings with their families. Àwọn tí wọ́n ṣe dáadáa lórí àwọn mọ̀lẹ́bí wọn. And those of whom they are in charge. Àti àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lé lórí. Muhammad said in his hadith. Muhammadu wípé nínú àwọn àdìsí rẹ̀. And both of Allah's hands are right hands. Ó ní ọwọ́ Allah méjèèjì apá ọ̀tún ló wà. ms ka ibi tí wọ́n ti ní ó ní ẹsẹ̀ ó ní ọwọ́ gbogbo ẹ̀ nínú Kùránì. ẹ lè play video yẹn fún wọn. Kí n play video yẹn so ká má waste time rárá. bẹ́ẹ̀ ni ẹ ṣe. So ká lè jẹ́ kí next person. So àáfà afẹ́kẹ́ gbọ́ eléyìí o àáfà kẹ́ tó lọ o àáfà ṣe wà ń bẹ̀.
Ó yá ẹ jẹ́ kán gbọ́ nǹkan tá a fẹ́ fẹ́ ẹ jẹ́ kán gbọ́ ẹjọ́ ẹ jẹ́ kán gbọ́ ẹjọ́. All right. Ẹ jẹ́ kán gbọ́ kínní. Allah described in the Quran that he has a face. Allah mentioned that we made Adam by our hands. Allah described in the Quran that he has two hands. The hadith says very clearly that both his hands are right. We believe that both of the hands of Allah are right. كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. The saq here refers to Allah's shin. So he has a leg. Surah Al-Qalam, 68, ayat number 42. The shin of Allah is mentioned. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. If you read Sahih Al-Bukhari, the fingers of Allah are mentioned. The Prophet tells us that Allah Azza wa Jal has fingers. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Allah tells us about himself subhanahu wa ta'ala that he has an eye. So all this are a direct indication that Allah has got a shape. So bóyá jẹ́ nìyẹn o. Allah a lè sọ bó ṣe rí bọ̀ kò sẹ́ni tó mọ bọ́lọ́run Olódùmarè ṣe rí kò jọra wọn. ẹ jẹ́ fún ilé ẹyọkan àwọn aráabí náà àwọn àgùntàn Ísírẹ́lì Yahweh wọn àbí Jésù ọkùnrin ni àwa nílẹ̀ Yorùbá Ọlọ́run Elédùmarè tá mọ̀ kò ní gender àmọ́ bí abo ni àbí akọ ni. So Mr. Utumọ ẹ lè ṣí máìkì yín kẹgbọn sókè. Mr. Usman ní is editing okay Mr. Usman ẹ gbóhùn sókè bóyá if it's editing then let's see. Mr. Usman à ń gbọ́ yín. Ẹ sọ pé ẹ kì í ṣe Yorùbá ìlú wo ni a tó mọ àwọn àbáyé sọ̀rọ̀. I'm from Borno State, right? Ẹ yáwo ní ibẹ̀ ní Borno ẹ yáwo ní. From Maiduguri. Ẹ mọ̀ ẹ yáwo ní. Which tribe? Are you Hausa or Fulani? I'm Kanuri. Kanuri, okay. Ó yẹ tẹ̀síwájú. Kí lẹ fẹ́ sọ? Okay. I used to come to your life every day and seeing your conversations, and a good Muslim that's listening to your conversation. So Yoruba now. Yeah, I'm not very competent with Yoruba, so it will be good if ẹ máa sọ Yorùbá mọ́ Gẹ̀ẹ́sì ṣe get a máa wo bẹ́ẹ̀ bá ṣe lè sọ. Tẹ́ bá ti lè sọ Yorùbá mọ́ kẹ́ wá sọ Gẹ̀ẹ́sì ẹ máa sọ lọ́mọ ràn báyìí à ń gbọ́ yín. Okay. Torí ìgbà míì tí bá wọ láìsí yín tí bá rí àwọn nǹkan kan tẹ́ bá ń ṣe good Muslim and emotional Muslim will get upset and be offended. So àwọn nǹkan kan tẹ́ máa ń sọ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹlòmíì máa bínú. So it's not right. If you want to guide people, just do it with a good manner, not in an dismissive or in an offensive way. That's all I want to say. ẹ ti lọ sọ fún Gumi pé bí wọ́n ṣe ń pààyàn kiri yẹn kò wá òkè. Amadebe Akọbi, Mr. Usman. Yeah, I can hear you. So ṣé Islam ó support bó ṣe ń pààyàn àbí? Can you tell us about the verse Quran 9:29 and Quran 9:5? MS bá fi sí kẹ́ni ṣàlàyé fún wa. I can explain for us better since we don't know. Oh yeah, I want to buy in BC. Please tell us about this verse. But once the sacred month have passed, kill the polytheists who violated their treaties. Whenever you find them, capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms tax, then set them free. Indeed, Allah is all forgiving and merciful. And I think this verse is talking about those that they did treaty. Sulhu al-Hudaybiyah. Treaty agreement. Is an agreement between tribes. Okay. In Mecca, so, right? So nínú verse yìí nsìn, àwọn bandits ṣé wọ́n ṣe nǹkan yẹn àbí wọ́n ṣe? Wàhálà ti dé. They didn't. Ṣé wọ́n ṣe nǹkan tí verse sọ àbí wọ́n ṣe? This verse is just. No, ṣé àwọn bandits àwọn Fúlàní àwọn tí Boko Haram àwọn Boko Haram ẹni sùn àwọn Boko Haram àwọn Al-Qaeda àwọn ISWAP ṣé wọ́n tẹ̀lé verse àbí wọ́n tẹ̀lé? Ẹjọ́ kí ló kọ Abubakar àbúbọ̀ leader Boko Haram yẹn Abubakar kí ló kọ ẹjọ́ Shekau Abubakar tó bá ti bọ́ta ó máa ka Quran ó máa ka Quran 9:5 ó máa ka Quran 489 ó máa ka Quran 812 náà 860 ó dẹ̀ máa ka Quran 9:29 tó dẹ̀ máa sọ pé òun tẹ̀lé Quran àti
báwo lè sọ lóun tẹ̀lé tọ́tọ̀ ọ̀fẹ́ wàhábísm súnà so ẹ sọ fún wa pé verse yìí kọ́ lọ́wọ́ Boko Haram ń lò Mr. Uthman. No, because all I know that Islam doesn't teach terrorism. Kí ni ẹ máa gbọ́ verse tẹ kàn sí kí ni verse yìí sọ. It's talking about those tribes that they tribe ẹ máa gbọ́ kò sọ nípa tribe ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Allah ń pàṣẹ fún àwọn Muslim ó ní oṣù kan wà oṣù Ọ̀wọ̀ oṣù mẹ́rin ó ní kó má jà nínú oṣù yẹn ó ní tí oṣù yẹn bá ti parí ẹ máa wo command ló ń fún wọn tí oṣù yẹn bá ti parí tó bá ti kọjá ó ní ẹ pa àwọn tí wọn kì í ṣe Muslim níbikíbi tẹ bá ti bá wọn ẹ jẹ́ kí wọ́n rí olórí àwọn Boko Haram ọmọ Gumi àti Adébáyọ̀ Ṣítù yìí Boko Haram ni wọ́n ẹ máa gbọ́ ó ní tí oṣù yẹn bá ti parí Allah ń fún wọn ní command ló ń lò bẹ́ẹ̀ yẹn ó ní tí oṣù mẹ́rin bá ti kọjá ẹ pa àwọn tí wọn kì í ṣe Muslim níbikíbi tẹ bá ti rí wọn one ó ní ẹ sápamọ́ kẹlọ sápamọ́ dé wọn hide out bọ́n Boko Haram ṣe ń ṣe àwọn ISWAP bandit Fúlàní ó ní tẹ bá ti wá gbé wọn ó ní ìyí tó bá ronú pé wàdà pé òun máa kírun ṣe gbọ́ bí ẹ gbọ́ bá sì yẹn dàsọ̀ òun máa di Muslim ó dẹ̀ ń kírun lójú yín ó ní kẹ ṣàánú ẹ kẹ̀kẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ kí ni bandit ń ṣe kí ni Boko Haram ń ṣe kí làwọn Fúlàní ń ṣe ṣé kò ń ṣe nǹkan tí verse yìí sọ ni wọ́n ń ṣe. No. tí gbogbo wákàtí rí Mr. Uthman. Maybe you misunderstood it. Okay, mo ti gbọ́ kí ni òfin ṣẹ̀ríà sọ pé ẹni tó bá fi Islam múlẹ̀ so if I may ask ẹni tó bá fi Islam múlẹ̀ kí ni ṣẹ̀ríà sọ nípa ẹni yẹn. Like MS Baba now, he left Islam. No, ẹ máa gbọ́ no ẹ kàn dáhùn ẹ dá wa lóhùn kí ni Islam sọ pé ẹni tó bá ń ṣe Muslim tó bá fi Islam múlẹ̀ kí ló sọ. Ìgbà tẹ́ fẹ́ lo àpẹẹrẹ MS Baba wọn bí yàrá yàrá bá ńlá Muslim náà dá nílẹ̀ Yorùbá mo yín sọ wọn bí ìyá ẹ báyìí sọ pé àgbàfà síwájú òun president wa tó bá sọ pé ṣe tó pè nílẹ̀ pé ṣe nílẹ̀ Yorùbá ilẹ̀ ọjọ́ yàn ní ṣúná kò possible ni so kò sí nǹkan tó ń jẹ́ ṣe rí à ńlẹ̀ Yorùbá ló fà bọ́ ẹ kàn sọ fún wa pé kí ni Islam sọ nípa ẹni tó bá fi Islam lẹ̀ ṣé wọ́n dẹ̀ ṣe lọ́dọ̀ yẹn àbí wọ́n ṣe ní Maiduguri ní Kano ní Sokoto ṣé wọ́n ṣe àbí wọ́n ṣe kí ló fi ṣe rí à ẹni tó bá fi Islam lẹ̀ ẹ jẹ́ ká mọ̀ kadà wà lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ń bíbà ẹ jẹ́ àgbọ́. I've never experienced such before, so I don't know. Do you know about Sharia law? Of course, I know. So, kí ni Sharia law sọ pé ẹni tó bá fi Islam múlẹ̀? Nothing now. Okay, so a máa gbé jáde sí bọ̀dá tó gbé jáde ẹni yìí sọ ó ní Islam never preach about kọ́ pààyàn kọ́ gé orí èèyàn kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ Islam dẹ̀ sọ gbogbo ẹ̀ ẹ jẹ́ kó fún yín lẹ́rìí ẹni tó bá jalè ọkùnrin àbóbìnrin Islam ní kí wọ́n gé ọwọ́ ẹ̀ so ms bá mi gbé jáde. olówó èkó ẹja ẹniyẹn. abẹ́ expose irú ẹ̀ nìyẹn síta náà kí gbogbo ayé rí ni abẹ́ expose irú ẹ̀ kí gbogbo ayé ti rí ni so ms lè fún wa ní Quran 558 yẹn ẹ jọ bí i 528. abẹ́kẹ́ ni mọ̀ pé a mọ̀ nǹkan tá à ń ṣe ń bíbà àkàndéédé wáta àwa paramọ́ Islam ya ẹ ṣe Quran 538 àti 489 àdèmà amádìsí jáde tó lẹ́nu tó bá fi Islam lẹ̀ kí wọ́n pa so ẹni fẹ́ máa lò pé wọ́n ṣe lọ bá ms àbíkọ́ wá bá mi àbá kàn bí nílẹ̀ Yorùbá lálàpẹ́ fẹ́ débẹ̀ ni mi ì fẹ́ mọ olórí náà tó fẹ́ sọ̀rọ̀ nǹkan yẹn pé kọ́ máa ṣe ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá mi ì fẹ́ mọ olórí náà tó fẹ́ sọ̀rọ̀ nǹkan yẹn pé kọ́ máa ṣe ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá kò dẹ̀ lè ṣẹlẹ̀. ní Nàìjíríà ni kí ni gáì yìí sọ ní Kánò àbí bó ló ti sọ̀rọ̀ yẹn. Deborah. As for male and female thieves. Fún olè obìnrin ms ẹjẹ kẹ́ni ló máa kà ẹni sọ pé irọ́ ni gbogbo nǹkan yẹn so ká lè gbọ́ látẹ̀wé. Okay, ó ti wà ń bẹ̀ kàn kà. You can read the Quran verse. I hope that committee gbé Deborah wà ó dábẹ́. He should read it. No worry. You are now ashamed to read your Quran. No, he should read it. No, I'm Mr. Uthman, ẹ̀yin lè máa kà, you will read it. Ẹ̀yin lè sọ pé irọ́ là ń pa nǹkan tá à ń sọ ń bí báyìí, so you should go ahead. Thank you. No, MS Baba should read it. Ìkẹ́ni ìkà because ẹni là ń parọ́ adẹ̀tí mẹ́rin wá pé nínú Islam preach ìtẹ̀jẹ̀ sílẹ̀ Islam ní kí wọ́n pààyàn Islam ní kí wọ́n gé ọwọ́ èèyàn Islam ní kí wọ́n máa pààyàn wọ́n pa Deborah nílẹ̀ Haúsá ẹni dẹ̀ ń wá sọ fún wa pé bá ṣe ń sọ̀rọ̀ Islam ò dá ṣé bẹ́ẹ̀ ṣe pa Deborah ẹ fẹ́ gbé délẹ̀ Yorùbá ní ká dákẹ́. ṣé ìgbà tó sọ ìgbà tó ń sọ ọmọ ọlọ́mọ ẹgbẹ̀mí ẹ̀sùn fún ilé Haúsá. ṣé ẹ mọ̀ nǹkan tí Deborah ṣe. Deborah ṣe jágbọ́ ya tell us ẹ jẹ́ mú tell us. You know already, so why am I wasting my time? What Deborah did, tell us. Àmọ́ sẹ́ kí ni Deborah ṣe ẹ sọ fún wa. Èmi kọ́ mi ò mọ̀. So ṣé ti gbà ń sìn pé Islam ó preach kọ́ máa pààyàn. Ṣé ti gbà pé Islam ní kọ́ máa pààyàn.
so a ti yanjú kéèsì yẹn báyìí nìyẹn. We are just sitting on top of the truth and misguiding people. That's That's what the truth now. bọ̀ ó yẹ kẹ́yìn ilé ìsọ̀ nǹkan tí Deborah ṣe ẹ̀yin èèyàn yẹ dájú o. ms wọn láti mọ̀ tẹ́lẹ̀ náà. ó yá ó sì. ló ti bá Islam lẹ tó ti sọ ogun tó ti sọ dáadáa lọ́mọ máa yí wọ́n lè nígbà ogun náà tún lélẹ̀. bí ogun òsì lẹ́yìn mọ́mọ́dú kan sí pààyàn ní mọ́ndà aláàbò. kò sí ọmọ kan mọ ìyàtọ̀ ọmọ Yorùbá àtọmọ Fúlàní ẹ wo ẹni nímọ̀ ìyàtọ̀ ọmọ Yorùbá àtọmọ Fúlàní ẹ wo ẹni ń sìn Uthman ló ń jẹ tá a bá rí wọ Yorùbá náà tó ń jẹ Uthman gan kan láti sọ fún yín ẹ lọ máa jẹ orúkọ Yorùbá wa so mo kì í ẹgbẹ́ sókè bẹ́ẹ̀. ṣé ká kà ní àbí kò kà. ìyá àmọ́ ní kò sí ọmọ Kanuri kan. ẹ máa gbọ́ kò sí ọmọ Kanuri kan. ẹ máa gbọ́ this is narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé. The messenger of Allah said. Muhammadu wípé. Whoever changes his religion. ẹnikẹ́ni tó bá lóun ṣe Islam mọ̀ ń fẹ́ lọ ṣe nǹkan ọ̀hún. unaliving. kẹ́ ẹ pa wọ́n dẹ̀ pa Deborah kí ni Deborah àti ìsọ̀tún Deborah kẹ́kọ̀ọ́ ṣe Islam ó kàn sọ pé kí ló dé tẹ́ ẹ má ọ̀rọ̀ religion kò là ń sọ nínú gúrùpù yìí náà ẹ yẹ ká ṣe bí gúrùpù school ni ẹ yẹ ká sọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ religion kò là ń sọ wọ́n dẹ̀ jáde wọ́n dẹ̀ sọ̀kò wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀kò pa Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n dẹ̀ sọ̀kò pa. ó ti jápa o. kò ní jápa kẹ̀ wọ́n dẹ̀ sọ̀kò pa ẹ̀yin èèyàn wa ṣé nǹkan tẹ́ fẹ́ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni Islam ẹ̀sìn burúkú ni kò yẹ láwùjọ ẹ̀sìn burúkú ni ó ní láti sá lọ nínú Mr. Nigeria undivided. fún ms fún àwọn tó bá ń wò wá tán jẹ́ Haúsá àbí Fúlàní tán jẹ́ tán ní humanity lára àwọn òwà against Fúlàní àríwá against Haúsá we are all Nigeria bẹ́ẹ̀ ìwé tẹ̀ ń tẹ̀lé nílẹ̀ Haúsá òun ló fẹ́ máa ba orúkọ yín jẹ́ so làwa fi ń jáde tá a fi ń sọ fún yín we are all Africa tó wáyé pé black ni we are all brother and sister but ìwé tó gbé wá fún yín òun ló ń control brain yín tó fi jẹ́ pé ẹ máa mú ọmọ ìyá yín nínú àwọ̀ nínú ìlú ẹ má bínú Àkànbí ẹ má bínú àwọn Fúlàní wọn ò ń ṣe ara Nàìjíríà náà Haúsá Ìgbò Yorùbá la mọ̀ Fúlàní ò sí ń bẹ̀ outsider ni wọn they want to take over nǹkan táwọn bàbá wọn sọ fún wọn ni pé wọn nílẹ̀ Nàìjíríà gangan nílẹ̀ wọn so they want to take over the whole country nǹkan tó ṣẹlẹ̀ làbí sọ fún àwọn ọmọ Islam náà ni Fúlàní ti wọlé sí wa lára wa Islam náà fi ń penetrate Islam náà ni wọ́n fi ń gbalẹ̀ kiri. the only way ni pé kí táwọn Yorùbá kúrò ní Islam. Mr. Ayewa yìí wọ́n ní kò sí pé kọ́pàyàn ń bẹ̀ Mr. Ayewa tí wọ́n wọlé. ok Ayewa ẹ̀ tán ẹgbọ́n sókè Mr. Ayewa. so àwọn Fúlàní they are not part of us wọn kàn fẹ́ gbalẹ̀. ẹ woru Suleiman Faruku nsìn àwọn bàbá rẹ̀ wọ́n tọrọ báárà dílẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ó lo opportunity kó lọ lé kéwú ó kéwú wọ́n fi Islam káwọn èèyàn lẹ́rú ẹ wá tí ń rí wọn náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tóbi tó bá ti ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tí ò dá sílẹ̀ Yorùbá ẹ máa fọwọ́ lọ́rọ́ báyìí ẹ máa wò ó ẹlòmíì tẹ́kì Suleiman Faruku as a mentor ẹ̀ wíìs ọmọ Fúlàní ni kò sí àwòkọ́ṣe Suleiman Faruku nílẹ̀ Yorùbá ìrẹ́ bàbá rẹ̀ wọ́n máa ń bá màálù sùn wọ́n máa ń darin ni wọ́n máa ń tọrọ jẹ inú odò ọ̀p wọ́n máa ń jókòó báyìí sínú gáràjì àwọn bàbá rẹ̀. iná bàbá wọn ni dámọ́ dúró náà àbí báwo ló ṣe pé dámọ́ dúró náà tó kọ́kọ́ tọrọ báárà ní ilẹ̀ àwọn. tó kọ́kọ́ tọrọ báárà nílẹ̀ adúláwọ̀. so ẹlòmídẹ̀ máa rí Suleiman Faruku yẹn bí mẹ́ńtọ́ ẹ̀ kí a Suleiman Faruku kí ni kan ọmọ Fúlàní dẹ̀ ni àwọn ọ̀rẹ́ wọn ló máa ń bá ẹran sùn àwọn màálù tẹ̀ ń jẹ wọ́n lè dó màálù lójú oorun àwọn ọ̀rẹ́ Suleiman Faruku pẹ̀lú wèrè ìmáàmù Ọ̀fà náà àwọn bàbá tiẹ̀ náà wọ́n tọrọ báárà délẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ wọ́n lọ opportunity Islam wọ́n fi balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba wa ẹ̀yin brọ́dà wa tọ́lọ́run kẹ́ ẹ̀ máa rí wọn gẹ́gẹ́ bíi pé ọmọ Yorùbá ni wọ́n Fúlàní dẹ̀ níyà wọn Fúlàní ni bàbá wọn àtòkò wa balẹ̀ jẹ́ ni wọ́n ìrẹ́ wọn wọ́n máa ń tọrọ báárà ni. ẹ ti kó wèrè mẹ́rò wọ́n ti gbé wèrè mẹ́rò kọ́lá ilé àti kó ìjà lọ mẹ́rò. bẹ́ẹ̀ ni ilé ẹlẹ́bọ̀ o kì í fẹ́ kó rí mi pé o fẹ́ bá mi sọ̀rọ̀ o máa ń sá kí ló dé. platform ibi ò kì í ṣe fọmọ Fúlàní àfẹ́ Fúlàní ní ọmọ Yorùbá lọ fẹ́ yọ kó ní oko ẹrú Usman Dan Fodio àwọn baba ńlá bàbá ẹ̀. èmi máa ṣe tó jẹ́ pé ẹlẹ́dẹ̀ àtajá tó ń jẹ òní jẹ mọ́ tó máa ṣe Islam so ti gbọ́ òní jẹ ẹjọ́ ẹ kàn bá tì mí lálẹ́ mo fẹ́ ṣe Islam lálẹ́ mo ti wà lókè báyìí.
tó fi ní jẹ̀dí ajá tó ní jẹ́ rògbò ajá àtẹlẹ́jẹ̀. Bẹ́lílì ọ̀yà ẹjí kó confuse yín ẹjí ká tẹ̀wọ̀n nǹkan tó fẹ́ sọ ọ̀yà confuse wa. mo ti wà lókè. Ó yá mo fẹ́ fi kíní kan confuse yín. Ṣé ẹ believe lórí Google search pé téèyàn bá fẹ́ search nǹkan lórí Google ṣé ẹ believe? ẹgbẹ́ àdìtì àti Quran ni a ní problem. Okay. Ó yá ẹ search pé who is the best man in the world? Tó bá gbé Ṣàngó wá fún yín àbó gbé nǹkan mi wá yàtọ̀ sànàbí wa Muhammad. Ká tó lọ bẹ̀yẹn a máa ṣe ká tó lọ bẹ̀yẹn a máa ṣe. Ẹ lọ bẹ̀yẹn náà. Ní sùúrù a máa ṣe. Àdèmátún sáàṣì pé ta ni religion tó propagate terrorism jù ní gbogbo world. Bẹ́lílì a máa ṣe. Gọ́gù ṣìrìn lárúbáwá ló ṣe. Google àbí Google èwo ni èyí tó bá ti wọ̀ ẹ́ kó pè é kí n sóyìnbó. Searching engine. Google ṣé ọ̀nàbáwá ló ṣe. Àwọn èèyàn ló ṣe náà ṣé ó di dandan kó dìran lárúbáwá ló ṣe ni èèyàn ló ṣe. no ìwọ́n ní tó bá jọ òun la fi ń wéwu ṣé Google àbí Google ló pè é só bá ìrìn Saudi tán. My brother ẹ máa sọ̀rọ̀ bí ẹ má máa sọ̀rọ̀ pé inú yàrá nìkan ẹ sọ̀rọ̀ tó wà generally. No ó ní ohun táwa fẹ́ fàyọ a fẹ́ sọ fáwọn ọmọ àwọn ìrìn wa àwọn bàbá wa àwọn ìyá wa tó ń gbọ́ wa àwọn brother àti sister wa pé Google ó ní agbára ju Allah lọ. Allah ò lè dá nǹkan ṣe kò lè ṣe toothpick sì gidi ní tó lójú tí ò fi ríran ó lẹ́nu kò lè fi sọ̀rọ̀. nǹkan tí mo sọ fún mi mo kọ́kọ́ béèrè lọ́wọ́ inú Kaaba ni wọ́n máa ń jẹ́ ní ẹ̀mọ́ tí wọ́n bá gbé kúrò bẹ́ẹ̀ kò dá kúrò. Àti ìdébẹ̀ yẹn a máa wá síbẹ̀ mo ní time. Báyìí sí MS I ask you, do you believe in Google searching engine? MS mo wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sí Google yẹn torí àwọn tó ń wò wá. Who is the best? No, àmọ́ páwọn scientists bí Isaac lọ́wọ́ Google pé who is the best man in the world? He can bring any other person. But ẹni tó bá mú wá a máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí lẹ́ni yẹn ṣe tó fi get best man. Ẹni tó Google gbé wá bá mo ṣe Google. But anybody tó bá gbé wá kí ló ṣe tó fi jẹ́ sanwó jù ní Google máa ń gbé wá wọ́n máa ń sanwó. Yes náà a máa fi mọ̀ kí ṣe tó fi jẹ́ the best man in the world. We want to know. So bọ̀bí ìtàtijọ́ wọ́n gbèsè fún wọn ò lè ka èdè Arabic. So ìkan tó fi gbà á nìyẹn. Àwọn ọmọ tó bí àti lè kà á àti travel àti wise up. Èèyàn tó pè ní best man in the world abẹ́ mọ ohun tó ṣe tó fi deserve ẹ̀. Ẹgbẹ́ra yín sí big screen MS. Ẹ máa ní èèyàn gbóyìnbó mo jọ́ ọmọ England ni. Ó ti wà ń bẹ̀ o. Ó gba àwọn ẹ̀gbọ́n wa tó ní lárílẹ̀ Yorùbá kò sí tó gbé ìbọnú wọn. Wọ́n lówó bí iye. Ọmọ rẹ̀ best man in the world nígbà tí mo tẹ̀ ọkọ̀ gbèsè ó ń fẹ́ redirect mi lọ sí Facebook but mo ṣáà farabalẹ̀ search òun ni best man in the world table of content number 1 Albert Einstein Leonardo da Vinci B.R. Abedka Abraham Lincoln Mahatma Gandhi. Ẹ jẹ́ kí n gbé jáde fún yín. This is not what I asked you to type. Kò pé méjì. This is not what I asked you to type. You type nǹkan tí mo who is the world best person? I say who is the best man in the world? Ẹ jẹ́ kí n gbé jáde fún yín. Gbèsè látọ̀dọ̀ wọn Mr. Niyas gbèsè látọ̀dọ̀ wọn. ó yá gbèsè látọ̀dọ̀ ẹ̀ ó yá wá gbé best man in the world wá bóyá mú ọmọdé òkè ń ṣe person I don't know gbé best man in the world síbẹ̀. Mo bọ ẹ jẹ́ kí a máa follow everything. Nígbà tó bá àti pé ṣe pé Google it depends on ẹni tó bá lè sanwó náà. Wọ́n sanwó. Google AdSense ẹ má wọrí ìṣèlú ni. Advert ni náà. Advert ẹ bá ti gbé wá sókè tẹ bá ní kí ni best airline báyìí ó lè ní Dubai airline ó lè ní Qatar airline kò sí kan owó tó bá ti san ni tó bá ti search yẹn tán kó béèrè pé religion wo ló propagate terrorist jù ní gbogbo world. Ẹni sùúrù ẹ kalẹ̀ ẹ jọ mo fẹ́. kò tí kàn yẹn ní sùúrù. Ẹ sì máa fa tẹ́sibí yín lọ́nà. Bọ́lẹ̀ o Malam lè gbóhùn sókè bí a nẹ́tíwọ́ọ̀kì Mr. Niyas dẹ̀. Malam lè gbóhùn sókè. Naam ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ kò pọ̀ rárá. Àkọ́kọ́ náà ṣẹ́rí terrorism tí wọ́n attach mọ́ Muslim ẹ lọ mọ kíní kan pé kò ń ṣe Islam gangan ni terrorist o. This so-called bandit ẹni sùúrù this so-called bandit gan tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tí bá sọ fún yín pé kò kí ń ṣe ọmọ mùsùlùmí ni bandit Muslim are not bandits
àmọ́ màá sọ fún ẹni sùúrù màá sọ fún pé àwọn ọmọ ṣíà ni àwọn bandit táwọn sọ̀rọ̀ ń pa yìí and I will tell you. Benili ẹjọ ṣé àwọn ṣíà kì í ṣe muslim Benili. Diana muslim tóbi. Diana muslim. ayé ká ló gọ́gùn sí ẹjọ ms akọmọlá. àwọn tí àyè onífá ni wọn onífá náà wọn sí. ṣé muslim Diana muslim. oníṣàngó ni àwọn sí àwọn oníṣàngó. wọ́n ní ṣíà ní àwọn bandit. ẹni sùúrù ṣé mo lè sọ díẹ̀ nípa ìtàn wọn ṣíà ìgò. ok ẹ jẹ́ ká gbọ́ tí wọ́n yẹ tẹ̀síwájú malam. ṣẹ́rọ̀ wọn ṣíà tá à ń sọ̀rọ̀ yín pa ìgan nígbà tí àná Muhammad sallam lẹ́yìn ìgbà tó gbéṣẹ́ tán ẹni tí wọ́n ní wọ́n gba kìláfà lẹ́yìn ànábì which is Abubakar ló gba kìláfà lẹ́yìn Muhammad so lẹ́yìn pé Abubakar gba kìláfà mẹ́rin làwọn disciples tá ànábì ní a ní Abubakar a ní Usman a ní Ali. ẹnìkan bọ Ṣàngó ẹnìkan bọ Ọbàtálá ẹnìkan bọ Ọ̀ṣun láàrin wọn ẹnìkẹrin yẹn Oyègùn lòun máa ń bọ ní tiẹ̀. ẹni sùúrù ẹ jẹ́ kí n land tí n bá land tán kẹ wá mo fẹ́ mú on point kan jáde fún yín ni Abubakar Usman Ali àti kí lórúkọ ẹ̀ náà Abubakar Usman Ali ó kọ ẹnìkan. ẹ̀yin náà lè máa rẹ́ jẹ́. ooo mo fẹ́ rántí ẹnìkẹta Abubakar Usman Ali no bóyá màá ṣe bóyá mẹ́ta náà jẹ́ ni wọ́n kí ni mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé. ẹnìkẹrin yẹn ní Abidjan ṣábìjà lẹ́fẹ̀ẹ́ rántí. irọ́ ẹ máa Sunday Igboho ni Sunday Igboho. ẹni sùúrù ṣe nínú tí wọ́n jẹ́ disciples ànábì ẹnìkan wà tó já sí pé family ànábì gọgọgọgọ ni. Abu Huraira. àwọn ṣíà yìí wọ́n jẹ́ àwọn ṣẹ̀jẹ̀ mọ̀ pé most of family ànábì ẹbọ ni wọ́n ṣe ànábì gọgọ ló ṣe gbé Islam wọlé wá sínú family wọn. àwọn yẹn ni wọ́n wá ń sọ fún Usman pé kò yẹ kó jẹ́ pé Abubakar ló máa gba kìláfà lẹ́yìn ànábì jẹ́ ká da ojú ìjọba Abubakar rú tá bá ti da ojú ìjọba Abubakar rú Abubakar ò ní láǹfààní àti ṣèjọba yẹn mọ́ tá bá ti gba ìjọba yẹn lọ́wọ́ Abubakar ìwà bọ́ síbẹ̀. ok ẹjọ àwọn pípù yìí lójú ayé ànábì ṣé wọ́n gba Islam. kò ń ṣe gbogbo wọn ló gba Islam o díẹ̀ nu wọn ló gba Islam nígbà tí ànábì wà láyé nu ọ díẹ̀ ló gba Islam lọ́wọ́ àwọn òrọ́jọ́ musolókun ẹni Islam ò ṣe bandit. Muhammadu pààyàn àbí ó pààyàn. àgbà àlàyé tí wọ́n fẹ́ ṣe yẹn wọ́n ní pé àwọn ṣíà ni. ẹni sùúrù ẹ jẹ́ ká gbọ́ kí ni tá bá ti wá gbọ́ ms wá bá àwọn olórí gbọ́ pé ṣé ṣíà ṣé muslim ni wọ́n bọ̀ ẹ jẹ́ kó sọ̀tọ̀ yẹn fún wa tán. ṣíà náà they are not Muslims. ẹ má tẹ̀síwájú ṣàlàyé fún wa. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ bèrè lẹ́ẹ̀kan pé ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ lọ́wọ́n Boko Haram yẹn pé ṣíà ni wọ́n ẹ ṣàlàyé fún wa ẹ ṣe. ara ṣíà ni wọ́n ṣẹ́rọ̀ wọn ṣíà yìí lára àwọn tí ó ṣẹ́kù lẹ́yìn Abubakar lẹ́yìn ìgbà tí wọ́n ní kí Usman gba ìjọba lọ́wọ́ Abubakar torí pé Usman family anabi ni Usman wọ́n wá ní kó wọn da ojú ìjọba Abubakar rú tọ́wọ́n bá ti da ojú ìjọba Abubakar rú Abubakar ò ní ráyè ṣèjọba mọ́ tọ́wọ́n bá ti gbàjọba yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbé fún Usman ló máa ṣèjọba lọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Usman ọmọ family anabi ni Usman gbogbo àwọn tó jẹ́ family anabi kan ló gba Islam lọ́wọ́ anabi o àmọ́ Usman padà gba Islam tiẹ̀ torí pé Usman wá gba Islam ló jẹ́ kó náà di lára àwọn disciples anabi èèyàn nítorí pé òun jẹ́ mùsùlùmí ó dà gẹ́gẹ́ bí àwa bá ṣe wà yìí ni káwá la sọpa lóní fáńlì wa sáma torí pa ti jẹ́ mùsùlùmí àbá jẹ́ kìrìsìtẹ́nì sáma tàwọn onífàyè dànù ni we are still family o oníkálukú ṣe tó fẹ́ ṣe ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtàlù Kùránì sọ nínú kúlíyà ayọ̀ kàfin láàbùdù mọ́ ń ta àbùdùn wàlá àǹtún àbìdùn náà màbùd wàlá àná àbìdùn náà màbàd wàlá àǹtún àbìdùn náà màbùd làkún dínú kú wàlìyẹ̀dín ṣe tiẹ̀ kémi ṣe tèmi ọlọ́run yànnà gbogbo kìíní ìgan kò ṣẹ́kù rárá débi kó sọ nínú súrátù Tauba ó ní tí. ẹ ṣàlàyé báwọn ṣíà yìí ṣe jẹ́ Boko Haram àti bandit ISWAP tó bá ti ṣàlàyé ẹ̀ dáadáa fún wa tán lè wá ṣe wá sí ẹjọ́. mi ìṣe wá gbogbo tí mò ń sọ èmi ìṣe wá sí. a fẹ́ gbẹ́kùnrẹ́rẹ́ pé àwọn ṣíà o àwọn ni Boko Haram àwọn ni bandit. àwọn ṣíà yẹn they are not Muslim they are like kí ni mo lè fi wọ́n wé ní ẹlẹ́bọ lọ́wọ́ ṣíà ẹlẹ́bọ ni wọn kì í ṣe Islam rárá ẹlẹ́bọ ni wọ́n. They are not Muslims at all. Tawilade ẹ̀mẹ̀ṣẹ̀ bá wa béèrè sí wọn Muslim ní wọn àbí wọn ṣe Muslim. Ó dàbí pé àwọn mùdírù ó dàbí ṣíà lọ́wọ́ mùdírù àwọn olúwo àwọn Rashidi ọmọ olúwo ọmọ àlè tó wà níwò yẹn wọn mùtí níbẹ̀dẹ̀ nàtọ̀ wọn gún mi ó dàbí pé àwọn ni wàbíyà àwọn ni súnni ó dàbí àwọn ni sàlàfíà bí àkọ́bá yẹn ṣá wọn náà ní ṣìkáù yẹn náà àwọn bíi alisu náà ni wọn àwọn ni ṣìkáù Abubakar ni àwọn alisu Abubakar ni
àwọn alisu náà ni gbọ́n wọn báyìí àwọn ni wọ́n ń pààyàn kiri so nísìn àfáà ti lọ́wọ́n ṣíà ló ń pààyàn a máa wá mọ ẹni tó jẹ́ Boko Haram bí àwọn alisu náà ni o bí ṣíà ni o. mo ti béèrè mo ní àṣà it's okay sir it's okay àṣà muslims ó ní Shia Muslims are considered Muslims by the majority of global Islamic scholars and the general consensus of the Islamic community. gbogbo muslim àgbáyé wọ́n mọ̀ pé Shia o mùsùlùmí ni wọ́n o. They are the second largest branch of Islam. Wọ́n ní àwọn ni wọ́n gbé gbà àwọn ni wọ́n jáwé oríborí lẹ́ẹ̀kejì tó jẹ́ second command of Muhammad. And Shia core believes and practices with Sunni Muslims such as believe in one God, Allah. Wọ́n ní àwọn Shia ìbí àwọn Sunni náà wọ́n pè wọ́n náà ní Allah ẹyọ kan ni. The Quran as their holy book. Wọ́n dẹ̀ ní ìwé Kùránì ni wọ́n tẹ̀lé. And their prophet is Muhammad. Wọ́n ní òjíṣẹ́ wọn ni Muhammad. And the fundamental pillars of Islam like daily prayer, salat, fasting, Ramadan, Hajj and everything. Wọ́n ní òpó Islam wọn tí wọ́n dìmú tí wọ́n tẹ̀lé ni wọ́n kírun déédéé wọ́n gbààwẹ̀ wọ́n yan sàkà wọ́n lọ Hajj. Mùsùlùmí ni wọ́n. Wọ́n ń bẹ́lẹ̀ ní Shia so àwọn oníbàbà àmù irọ́ tẹ̀yìn àfà tẹ̀jú pa fáwọn bàbá wálẹ̀ Yorùbá àwa máa kásì ẹ̀. Àṣírí ti tún sí pé àwọn Muslim ló ń pààyàn. Àwọn alisu náà ló ń pààyàn àṣírí ti tú àwọn alisu náà ló ń pààyàn àwọn wàhábíyà àwọn ló ń pààyàn wọ́n wá fẹ́ tì mọ́ wọn Shia lọ́rùn àṣírí ẹ̀yìn Shia ẹ̀ jáde o. Àwọn Sálàfí 1990 ni o kì í ṣe gbogbo Sálàfí o gbogbo àwọn Sálàfí 1990. The most important thing ni pé àwọn Muslim ló ń pààyàn nǹkan tí Muhammadu àti Allah dẹ̀ sọ òun ni wọ́n ṣe. Allah sọ pé ẹ pa wọ́n tí gbogbo ẹ̀sìn máa fi jẹ́ ti Allah nìkan pátápátá tí ó lè sí nǹkan kan mímọ́. Muhammadu náà wá pààyàn àbí ọ̀pààyàn. Olórí bíbí èèyàn tó àdìsí tó sọ pé ìmúlù tó ń kọ́ ti là nẹ́ẹ̀sì. Parọ́ kan ò tí apologize pé rọ́pò parọ́. Ẹjọ́ bámi olówó Èkó ẹja follow protocol. Bàbá yìí pa irọ́ adẹ̀já irọ́ wọn. You need to apologize for saying Shia are not Muslim. Ká tó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ next kọ́kọ́ apologize fún gbogbo ilé pé wọ́n parọ́ kan náà adẹ̀ká wọn nídìí irọ́ ká lè continue ètò ẹjọ́. Èmi ò ní believe ọ̀rọ̀ tí Google sọ. First, yes. Tí bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ ń polówó Google fún wa ń sìn. Èmi kọ́ mo polówó Google fún yín. Ok, wọ́n láwọn ò gbà Google. Àná bí pààyàn àbí ó pààyàn. Lè kà nábì gẹ́gẹ́ bí pó pààyàn torí kódà àdìsí kan sọ pé ọ́ ní ànábì sọ pé òmìnir tó ànúkọ̀tìlà nurse. Ànábì ó pààyàn àbí ó pààyàn. Ànábì ó pààyàn ó jagun ni. Ta ló bá jagun? Ó jagun ni. There is difference between pé ó dédé lọ pààyàn àti pé èèyàn jagun. Lè fi báyìí wé tó yẹ pé wọ́n wà. Ok, ẹni sùn tó báyìí pé ní ìsìn pé bí ó ṣe jẹ́ pé wọ́n wà nígbà yìí wọ́n wà nísìn. Àfà Malam. Kàlà náà bí bá jagun. Ó bá wọn kèfèrí jà náà. Ṣé àwọn kèfèrí wọn lọ àtàkì Muhammadu ni àbí Muhammadu lọ àtàkì wọn? Àwọn lọ àtàkì ànábì kan ló lọ àtàkì wọn. Tẹ̀lé fún wa evidence. Evidence pọ̀ lóríṣiríṣi. Ó yẹ fún wa níbi tí wọ́n àwọn kèfèrí ti lọ àtàkì Muhammadu ẹjọ́. Nínú pé nínú pé. Nǹkan tó lọ mú jáde ó ní ọ̀rọ̀ kan tí wọ́n sọ wọ́n ní Islam ò sọ nípa agbésùmọ̀mí nípa terrorist. A máa débẹ̀ ẹja ti bí sanẹ́kì èso ògùn ẹja kọ́kọ́ mú olórí wọn lọ́wọ́ náà kọ́mọ́dọ̀ náà bọ̀. So ibi táwọn kan ti jókòó tí Muhammadu wá jókòó bẹ́ẹ̀ ó mu sáì àbó ń jẹ chicken táwọn kan ti wá lọ bá tó wá ń pa àwọn ọmọlẹ́yìn ẹ̀ fún wa. Ẹni sùúrù nínú ìtàn tàríkì gbé wá níjọ́ kan pé ànábì jókòó níbì kan ó jókòó lábẹ́gi abẹ́gi tánábì jókòó sí. Ẹ fún wa lẹ́rìí. Wọ́n á sí kọ́ni lè mú sọ reality fún yín ni. Ẹ fún wa lẹ́rìí kàkà fẹ́ rí. Níbi tánábì ti jókòó tó ti mu sáì táwọn kan wá ti lọ kó ìdàbò pàpàpà ó ti sá lọ. Àti ẹ̀rọ bóyá ṣàyè bóyá ó ti. Ọjàgun ni. Tí wọ́n ti ṣaláàké lórí àbí. Ṣé bí àwọn Fúlàní wọn wálẹ̀ Yorùbá tó ń pa wá? Kò sọmọ Yorùbá tó lè lè Haúsá tí náà ń pa wọn o. Exactly bóyá jẹ́ nìyẹn. Àwa wá ń béèrè lọ́wọ́ yín. Muhammadu pààyàn àbí ó pààyàn? Ó jalè àbí ẹni kò jalè kò pààyàn? Ẹ fún wa lẹ́rìí. Ẹ wá ní mi tó jókòó síjọ kan tó mú sáì àwọn kan lọ bá ẹ̀rí dà gbogbo irọ́ òfò tẹ pa. Wọ́n lànà bí wà lábẹ́ igi àánú ó ń ṣe fàájì. Bóyá igi àkókò ó fẹ́ joyè apààyàn. Ṣé igi ẹyọ kan wà ní desert Lárúbáwá? Orí Ọlọ́run ní yáàsù. Ṣẹ́rò báwọn bá yín ṣeré ni. Gbogbo àwọn òfò tẹ pa báwọn bàbá wa yẹn máa ká sí. Muhammadu apààyàn ni. Ọpààyàn kódà ó lọ ojú ogun ó lọ jalè ó lọ pààyàn ó lọ rọ́ọ̀bù ó ń bọ̀ padà sílé ni wọ́n fi fún ní májèlé jẹ ní Kàyíbà ó lọ jalè ó lọ pààyàn ó lọ sọsẹ́ ó ń darí bọ̀ wálé ló fi ya ọ̀dọ̀
ọmọ tó pa ìyá ẹ̀ tó pa bàbá ẹ̀ tó pa gbogbo àwọn fámìlì ẹ̀ ní Kàyíbà ó fi jókòó síbi àbí kóhun rest kóhun jẹrin ẹ̀gbẹ́ ẹ̀rin olóńgì ni kọ̀rẹ́ mọ̀ pé yẹn náà gbọ́n nú ọgbọ́n ta ó ti mísì májèlé fún. kọ̀bí ẹ wo kọ́tẹ́ ní gbé wá sí ní show 26 January 2020 top 10 greatest and best men in the world. Mohammed. So Mr. Niasse ẹ bá wa tẹ̀ ẹ́ lọ́tún tẹ̀ ń sìn ẹ bá wo ìsàlẹ̀ yẹn wọ́n pé wọ́n kí ní Facebook ló dàpọ̀ lọ post yẹn sí láti gọ́gùn wọn bí ọmọ ẹ̀jẹ̀ pọ̀ ẹ bá wa lọ tẹ̀ ń sìn ká wò ká rí pé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ni ṣó yẹ yín Mr. Niasse. mo ṣẹ̀ṣẹ̀ tẹ́ ní báyìí nǹkan tí mo notice ní ṣé gbọ́ mi o tún gba ọjọ́ parí ayé ẹgbẹ́ Niasse. ẹ máa gbọ́ from your message wọn kọ́ ẹ máa gbọ́ mi ẹni sùn mo ṣẹ̀ṣẹ̀ tẹ́ ní láti ẹ wo bí mo ṣe lọ tẹ́ yẹn tí mo lọ sórí Google lórí fóònù mi bẹ́ẹ̀ ló ń gbé ní TikTok ń gbé mi jáde kúrò lórí live so mi mọ wá ẹni tó ṣe báyìí. kárí pé ẹ̀ṣẹ̀ tẹ́ ní 2020 lélẹ̀ yìí. tí bá lọ tẹ́ ń sí báyìí ó máa tún gbé mi kúrò níbi live nígbà máṣẹ́ ti fẹ́. ẹ má wọ Mr. nǹkan tẹ́ máa ṣe dédé tẹ́ bá ti lọ tẹ́ screenshot yẹ kẹwàá ló bẹ́ ṣe lóyún kárí pé 2025 yìí lẹ́tẹ̀ eléyìí tá a rí ń sìn àmọ́ bó ṣe ṣẹ̀dí tì yẹn. ok ẹ jẹ́ kí n lọ tó bá ti gbé mi jáde máa sẹ́ndì request. ẹ máa gbé wọlé padà ẹ ṣe bẹ́ẹ̀ ni Mr. Abdulaziz ẹ lè ẹgbẹ́ sókè. ẹ pààyàn tí ó sùn yín Nàìjíríà àwọn ọmọdé ọ̀pààyàn ń fọwọ́ ra àwọn èèyàn lórí apààyàn tẹ́ ń pè ní prophet ẹ káàbọ̀ ọ̀daràn ọmọ tó bí ń lu Saudi. mo fẹ́ kẹ́ ẹ wẹ̀ mí wọnú Islam lálẹ́ yìí o Sàláfì mo rẹ̀ fẹ́ ṣe àbí síyà. Mr. Abdulaziz Wasiu ẹgbọ́n sókè àbí àwọn kọ́lẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́. Mr. Wasiu. Mr. Wasiu. Mr. Wasiu ṣe wà níbẹ̀. tí wọ́n bá wo bàbá àgbàlagbà bàbá yẹn náà. ẹ dá Abdulaziz lóhùn. Mr. Wasiu. Mr. Abdulaziz. àwọn àbí wọn sì ń bẹ ẹ ká drop wọn report bóyá ṣe yìí. Abdulaziz wà ń bẹ wọn ṣe mú tu ẹ ní ọ. ní ìwọlé padà. bàbá o mi kí everybody o ẹ kú ètò náà o. everybody kí. ọ̀sà ẹ mọ̀ severally ó ní àwọn bíi mélòó kan nínú àwọn àdánpẹ̀rẹ̀ àwọn ní àfa kìnnìkan yìí mi ti béèrè lọ́wọ́ wọn táyà kàbá tẹ̀ ń lọ yẹn kí ló wà nínú bẹ̀ kí ló ń ṣe níbẹ̀ none of them tó ẹ pé wọ́n ti fún mi ní good report pé nǹkan báyìí ọmọ yìí máa parọ́ náà ni wọn ò kí máa ń gbà báwọn náà ò ní ṣe gbà àwa gan àní gbà fún wọn bíkọ́ 2026 là ń lọ yìí ojú everybody ti ṣí gbogbo irọ́ tó ti pa fún àwọn babaláwo bá wa àwa ò ní gbà and everybody tó a máa tó àṣírí wọn one by one náà ni ọlọ́run Olódùmarè tó wà tó ẹ kó dá wa ó máa dẹ̀ máa fún wa ṣe pẹ̀lú go títí rẹ̀.